Mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá káàkiri àgbáńlá ayé níbi tí ọwọ́jà ètò yìí bá dé. Mo ṣe ìbà Olódùmarè ọba tó mọ̀ mí tó mọ̀ mí tó dá mi pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi. Mo ṣe ìbà gbogbo àwọn ancestors mi látòrí Ọ̀rúnmìlà, Odùduwà, Ṣàngó, Ọya. Gbogbo àwọn ancestors Yorùbá pátá ni mo kí. Ojú òní tiwa. Ṣé rí wá tí mo wá lẹ́nu? Ṣé rí pé no jewelries kékeré ló kàn wá, no chain, no anything lọ́wọ́ mi. Ẹ̀yin àfà nílẹ̀ Yorùbá. Kí ló ń ṣe yín tó ẹ fẹ́ torí ẹ̀dẹ̀ tẹ́ ẹ fẹ́ bẹ́ẹ̀dẹ̀ jẹ́? Ẹ̀ẹ̀dẹ̀ ronú pé at any time ṣàdédé ni ẹ̀ẹ̀dẹ̀ lè léyìn ẹ̀dẹ̀dẹ̀ lẹ máa padà sí. Kí ló dé tẹ́ ẹ joyè akótilétà ẹ̀yin àfà ilẹ̀ Yorùbá? Kí ló dé tẹ́ ẹ sọnù? Kí ló dé tẹ́ ẹ joyè amukun mẹ́kọ? Gbogbo yín kọ́ o, but gbogbo yín torí pé kí lẹ fẹ́ jẹ. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ torí pé kí ni kán wí fún yín, kí ni ká ti gbọ́. Ẹ wá fẹ́ balẹ̀ Yorùbá jẹ́, ẹ fẹ́ da history wa rú, ẹ fẹ́ dá wa padà sóko ẹrú, ẹ fẹ́ dá wa padà sẹ́yìn rọ́lẹ̀ pa. Kí ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àfà tó yẹ pé ẹ̀kan dàgbà ẹ̀ dánú? Kí ló ń ṣe ẹ̀yin ọ̀dọ́ àfà torí yín ò pé tọpọlọ yín ò ṣiṣẹ́ tẹ́ ẹ mú kun mẹ́kọ? Kí ló ń ṣe yín tí wọ́n tẹ́ ẹ torí ẹ̀sìn tí wọ́n gbé wá fún yín tẹ́ ẹ fẹ́ ba ìran yín jẹ́, tẹ́ ẹ fẹ́ da lérú, tẹ́ ẹ fẹ́ dọ̀nà rú? Kí náà fi hàn yín pé tẹ́ ẹ bá kú tí yín ló ń ṣe nínú ẹ̀sìn Islam tẹ́ ẹ wá torí ẹ̀gbẹ́sìn lórí ẹ̀sìn tẹ́ ẹ gbà tó ṣe pé wọn ò lè fún yín níwèé ìgbélù nílùú bí tẹ́ ẹ ti gbẹ̀sìn wá. Ẹ lè gbàwé ìgbélù nílẹ̀ Lárúbáwá, ẹ lè fi ọmọ Lárúbáwá. Kí ló wá ń ṣe yín tẹ́ ẹ mójútó ti yín? Kí ló ń ṣe yín tó ṣe pé ni tí ò bá ti wá ṣe Islam tàbí pé tí wọ́n bá wá ń sọ history ẹ máa sọ pé history tinú Kùránì o, history Lárúbáwá ó dáa ju history Yorùbá lọ? Kí ló ń ṣe ẹ̀yin àfà tẹ́ ẹ joyè amukun mẹ́kọ tẹ́ ẹ tiẹ̀ wá nílà káyè tọpọlọ ní òfò kí ọmọ tó yẹ pé ẹ̀kan wà bí aláìsí ni? Ṣé tẹ́ èèyàn bá gba ẹ̀sìn ṣé wọ́n sọ pé kọ́pọlọ ẹ̀ dàrú? Àbí kí ni nǹkan tí wọ́n fi tẹ́lẹ̀ ẹ̀sìn Islam tí wọ́n gbé wá gan torí kò yé mi? Kí ló ń ṣe most of ẹ̀yin àfà tó ṣe pé ẹ rántí ọ̀la àwọn ọmọ yín? Ẹ ti rò pé bẹ́yìn ṣe lò sẹ̀mí làwọn ọmọ yín ṣe fẹ́ lò. Ẹ ti rò pé bílẹ̀ Yorùbá ṣe wà lénìí ló ṣe fẹ́ wà ní generation àwọn ọmọ yín. Ẹ rántí ọ̀la. Ẹ wá joyè akótilétà. Ẹ joyè ìnákúáná ìnágèjì afọ́júra mọ́tò gbé fádi tí arọ́ ń gbowó ẹ̀yìn. Ẹ kàn ń ba ayé jẹ́, ń bọ̀ ọ̀run jẹ́, ń ba gbogbo sẹ̀mí jẹ́, ń bọ̀ láyé jẹ́, gbogbo generation yín lẹ fẹ́ kó sunkún. Kí ló ń ṣe yín tí ò ṣe èèyàn rí? Kí ni wọ́n fi hàn ẹ̀yin àfà yìí pé tẹ́ ẹ̀ bá kú tí yín ló ń ṣe nínú Islam tẹ́ ẹ wá gbé Islam rù ju ìran yín lọ? Ṣé torí pé ẹ̀ ń jẹ nínú Islam? Ṣé torí pé ẹ̀ ń mu nínú Islam? Ṣé torí pé ẹ fi ẹ̀sìn bojú ẹ fi ń ṣiṣẹ́ ẹbí? Ṣé tẹ́ nítorí pé ẹ ti wò ó pé aṣíwájú ni yín nídìí ẹ̀sìn àṣẹ tẹ́ ẹ bá pa fáwọn dìdìrìn tó tẹ̀lé yín nínú religion yẹn òun ni wọ́n máa gbọ́? Ṣé torí ẹ̀ lẹ ṣe ń ṣorí burúkú lẹ̀ ṣe bálabàla bíi bẹ́lìtì ẹ̀rọ? Kí ló ń ṣe yín? Kí ló ń ṣẹ̀yìn àfà yìí? Ẹ̀yin tèmi wíwá tí mo wá lẹ́nìí mo wá fún peace ni. Fẹ́ni tó bá tọrọ peace, tọrọ mi bá fẹ́ gbá peace nínú ayé. Mo wo live chat àwọn MS Baba. Wọ́n wá interview àfà kan, àfà yẹn wá lanu gbàgà pé ànábì ó ti dé kí n tó ń jẹ́ràn Yorùbá tó máa exist. Kí ló ń ṣe yín tọpọlọ yín dàrú? Mo wá kí bàbá mi Yomi Fashlanso. Bàbá mi Yomi Fashlanso tó ń ṣe Yorùbá film, àwọn àwòkọ́ṣe nínú eré Yorùbá. Àwọn tí wọ́n ṣeré Yorùbá tá a kọ́gbọ́n nínú ẹ̀ yàtọ̀ sáwọn tí wọ́n ń ṣídìílẹ̀ tó ń ṣọ́yànlẹ̀ tó ń ṣorí burúkú tó ń di yẹ̀yẹ́ Briti. Bàbá mi Yomi Fash wọ́n ṣe kí ni? Wọ́n dá sí ètò yẹn pé kí ló ń ṣe ẹ́? Pé kán lọ wo ilẹ̀ kan, ilẹ̀ Londo State, ilẹ̀ Eléérú, pé wọ́n discover orí kan bẹ̀ àìmọye ọdún ni kó tó di pé àwọn Lárúbáwá exist rárá. Kí ló ń ṣẹ̀yìn àfà yìí ná? Àbí ẹ fa wèrè, ẹ ti fa wèrè, ẹ ti ọpọlọ yín ti dàrú ni? Tó ṣe yí pé gbogbo ohun tẹ́ ẹ̀ ń dìbọ́ǹkì náà irọ́ ni, gbogbo ohun tí wọ́n bá yín sọ irọ́ ni. Ẹ ti gbogbo wa láti gbọ́, ojú wa ti là. Àgbẹ̀ bàbá ní bàbá lárugẹ mọ́sẹ́ ànífà ń gbayé lọ ọ̀gbẹ̀rì òmọ̀. A fẹ́ máa praise àwọn ancestors wa.
káyé tiwa náà lè nítumọ̀ sí wa. Lárúbáwá praise ancestors ayé wọn nítumọ̀ sí wọn nílùú wọn. Amẹ́ríkà wọ́n praise ancestors wọn, UK gbogbo wọn bẹ́ẹ̀ náà praise ancestors wọn. Kí ló dé tí ìran Yorùbá tó ṣe yí pé tẹ́nìkan bá ti wá wà nínú ẹ̀sìn Islam o tẹ́ bá sọ pé kó bá lóun ò ṣe mọ́ àfi kẹ́ ẹ pa. Èèyàn ṣe kìrìsìtẹ́nì ó convert sínú Islam, tó bá jẹ́ kìrìsìtẹ́nì bíbélì tí wọ́n sọ pé kán pa wọ́n ni ẹni tó ṣe Islam kò ní convert sínú Islam mọ́. Tó bá ṣe yí pé àwọn bàbá tiwa ó bá jẹ́ apààyàn Kọ́rúnmìlà, Ṣàngó, Ifá gbogbo wọn, Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà ayùn Agbẹ̀dẹ kó tó wẹmọ, tó bá jẹ́ Odùduwà, Ṣàngó, Ọya àti Ọ̀rúnmìlà, tó bá jẹ́ ìkà nínú gbogbo odù Ifá wọn sọ pé ọmọkọ́mọ tó bá ti lọ ṣe Islam àwọn alálẹ̀ ní kan pa ni. Ṣé ẹ rí nínú odù Ifá nínú gbogbo odù 16 tó pé sínú Ifá, ṣé ẹ rí irú ẹ̀? Kí ló dé tó ṣe pé títí Islam yìí nìkan bí ikú pé ẹ̀fẹ̀ máa pààyàn ṣó lórí burúkú nìyí ni? Tó ṣe pé tẹ́nìkan bá sọ pé òun ò ṣe Islam mọ́ Ànábì ní kan pa. Irú Fákẹ́yìnsọ́lá yìí náà ẹ ti gbé gbèsè. Ìgbà ni wọ́n ń pẹ nìkan kì í pàwo, tẹ́ bá ní ẹ fẹ́ pè mí ẹ máa fọmọ yín di, ẹ fi gbogbo àrọ́mọdọ́ ọmọ yín di. Kí ló dé tó ṣe pé ẹ̀sìn yẹn wá kún fún òfò àtàdánù àti payín keke kárí ni lásán la kàn máa rí pé ń lọ sí àjì. Jẹ́rìí pé mi wá fún yín láti bí ẹnu ju bí ijọ́ mẹ́ta yìí mo kàn tún kú tẹ́ǹbà ni pé jẹ́ kí n tún wà náà tẹ́ tún fẹ́ dá. Ṣó lórí burúkú ni yín ni? Ṣó yẹ kẹ́ ẹ̀ tí ẹ̀ máa lọ sórí live chat tí wọ́n fẹ́ ṣẹ̀sìn ni? Ẹlẹ́sìn awọ́rò ni ẹlẹ́sìn mìrìn ni yín. Wọ́n á máa wá wíru ẹ̀ máa wíru, ọ̀tọ̀ ni tó máa béèrè lọ́wọ́ yín, ọ̀tọ̀ ni tó máa defend. Ìgbà tí ms bàbá sọ pé ó yá ẹgbẹ́ Kùránì jáde, níbo ni wọ́n rán Ànábì sí? Wọ́n nílẹ̀ Lárúbáwá, wọ́n náà sọ pé wọn ò lè rán òjíṣẹ́ kan sí ìyàn sí gbogbo ọ̀ràn kan láì ṣe pé ó máa jíṣẹ́ yẹn léde àbínibí ẹ̀. Kí ló wá dé tó ṣe pé orí burúkú lẹ wá ń ṣe? Ṣé wọ́n ṣànábì délẹ̀ Yorùbá? Ṣé ó gbédè mi? Ṣé ó gbédè Yorùbá? Ṣé ó tiẹ̀ mọ ohun tó ń jẹ́ Yorùbá? Ṣé ó mẹ̀ṣẹ́ bá àjọjúràn ni? Àjọjúràn lẹ̀ ṣe kiri, ojú yín wá padà bò. Ẹ ṣàjọjúràn lọ sí àjì, wọ́n padà gbá yín létí nídìí òkúta tẹ́ ńlá. Ẹ ṣàjọjúràn lọ sí ìlú àjẹ padà lọ kúkú tí ò yẹ kẹ́ ẹ kúkú ẹ̀sìn. Ẹ ṣàjọjúràn lọ sí ìlú wọn, òun làwọn ọmọ wa ń lọ sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ wọn tó ń pa wọ́n ní kúkúrú tó ń kó wọn sínú jẹ́ẹ̀lì tó ń kó wọn sínú ẹ̀wọ̀n yìí. Gbogbo nǹkan àjọjúràn kí ló dé títí wo òdù tí ò tẹ́ wa lọ́rùn? Ṣó ń ṣépè fún yín ni? Kí n tó sọ̀rọ̀ jìnnà ẹ jẹ́ ká gbọ́ live chat yẹn díẹ̀ ẹ jọ̀ọ́, nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ òkèèrè tí ò bá lé ó máa ń dín ni. Mò ń gbọ́ kíní yẹn látàárọ̀ mo tún gbọ́ nígbà ṣe ṣáwọn èèyàn gbà tó ń joyè ọ̀sìnwó ènìyàn báyìí ṣá, ṣáwọn èèyàn gbà tó ṣe pé wọ́n joyè amukun mẹ́kọ. Mo ń bọ̀ kó mo ti wá. Ohun tó ní òfin èmi fún ara mi ọ̀wá lágbára kankan tó pé tí jẹ́ Islam òun ni àlàáfíà. Àlàáfíà wo ló yọ lára yín? Dúpájú sára nílẹ̀ fún ọba tó dá wa níjẹ́ Islam. Apá àwòrán wọlé jùlọ. Wọ́n sọ pé òun gbàgbọ́ yẹn ló ní wípé in tó ṣe yìí ìjìyà rẹ̀ rèé. Inú ti ẹ̀ dùn sí lójú tiwa alẹ́ kàkó wípé wọ́n lọ rèé pa wọ́n dẹ́mi ẹ̀ légbodò. Àmọ́ tó bá di ọjọ́ tí Ọlọ́run wọn sàkálukú lẹ́sàn-án tó ṣe ẹ̀ṣẹ̀ yẹn wọn ní fi bímọ. Ẹ wá ní ìsàlàyé kan fún wa, ẹ máa gbọ́ mi. Ẹ máa gbọ́dọ̀ dìde. Mo fọ ẹ ṣe sùúrù náà, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ká ẹ gbọ́ mi yé. Ìṣẹ́jú kan, àyàtẹ̀ ẹ̀ka yìí kìí ṣe àwọn Mùsùlùmí. Hello, kìí ṣe àwọn Mùsùlùmí láyà yìí ń rí fásitì sí o. Àwọn kèfèrí tí wọ́n kúrẹ̀ tí ì ṣe Islam láyà yìí ń bá wíwí pé ẹ gbọ́ mi yé. Pé kọ́ máa lọ pa wọ́n. Atáyèsí ẹ ti yanjú ọ̀rọ̀ náà. Ṣé ti gbọ́ lẹ́nu Atáyèsí tí wọ́n sọ wípé kódà kó jẹ́ àbúrò òun ni tí wọ́n bá pa ó tẹ́ àwọn lọ́rùn. Ṣé ẹ gbọ́ nítorí Islam? Ẹ̀sìn wá dalẹ̀ Yorùbá rú ni o. Gba ẹ̀mí rẹ̀ ìbámu kí wọ́n má wo ọmọ tó bí mọ́ kí wọ́n má wo fámìlì rẹ̀ mọ́. Wọ́n sì wí pé lóun fẹ́ fi Islam lẹ̀ yẹn kí wọ́n pa. Ṣé ẹ gbọ́rọ̀? Ṣé ti rí ní tá à ń lọ ibi tí táwọn yẹn fi dìde nílẹ̀ Yorùbá? Ṣé ti rí ibi tí Islam? Àlàyé tó wà ń bẹ̀ ẹ gbọ́. Àlàyé wo ló fẹ́ sọ? Ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ọ̀lẹ? Àbúrò yìí ẹ̀jẹ̀ yín ó wá lóhùn òsì ẹ̀sìn mọ́. Ẹ dákun Ọlọ́run tó ní kí ló dé tí Ọlọ́run gẹ́gẹ́ wà mẹ́mí rẹ̀ lọ fúnra lára rẹ̀ tó wáyé pé ẹ̀yin ló rán gẹ́gẹ́ lọ pa. Nígbà tí Ọlọ́run ló sẹ̀. Síbí òfin rẹ̀ ni.
ẹni sùúrù. èmi mọ̀ pé ṣé rí gbogbo tó ń tú yìí tó bá jẹ́ àwọn bàbá wa ti kí gbogbo civilization yìí ti wà àwọn bàbá yẹn ò ní gbà Islam ó dé mi lójú irú bàbá ti tèmi ọmọ irin arókè kórè oréjì kórè ilé Ọ̀yọ́ àwọn ò ní bá rú ẹ̀sìn yẹn lọ́wọ́ ẹ̀ débi páwọn ọmọ máa fọ́lò. ṣèbọ́ Ọlọ́run ló ní Ọlọ́run ló dáa nígbà tó wá jẹ́ ti bí ẹgbẹ́ yẹn mú wá yẹn ló lóhùn òsì mọ́ ṣèbọ́ Ọlọ́run ó sì nígbàgbọ́ nínú Ọlọ́run àbí káyọ̀ tó gbọ́kọ̀ tiẹ̀ nígbàgbọ́ nínú Ọlọ́run mọ́ ṣèbọ́ Ọlọ́run ló dáa kí ló dé tọ́lọ́run ò jẹ́ kó sùn kọ́ mọ́ jí mọ́. ó wu Ọlọ́run bẹ́ẹ̀ ni ò jẹ́ kó sùn bẹ́ẹ̀. ẹ̀yin wá ní Islam ṣẹ̀ṣẹ̀ wá rán tó wá ní kẹ́ lọ padà mí ẹ̀sìn òfò nìyẹn náà ẹ̀sìn yẹn ó ní kẹ́ mọ̀ kò fálù ẹ̀mí. àní ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀. ẹ̀yin àfà ọ̀rọ̀ ẹ̀yin àfà àròlé ayé yẹ̀yin wèrè tẹ́ kórí burúkú tó dẹ kó fòdè tẹ́ kádàánù tẹ́ kó apààyàn dé ọ̀rọ̀ yẹn ṣé ẹ̀ kì í gbóòórùn ẹ̀ kẹ́ ẹ sọ sọ́wọ́ kẹ́ gbóòórùn ẹ̀ náà pé ṣó rùn dáadáa. ìyẹn ó ní kẹ́ mọ̀ kò fálù ẹ̀mí dáàmì ó ní ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀. dáàmì ó ní kẹ́ lọ pa nítorí pé nìyẹn fi kalẹ̀ ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀. kí lórí burúkú kí ló sì mọ̀. ẹ̀sìn orí burúkú ẹ ti mute mi bẹ́ẹ̀ yẹn. ẹ̀sìn téèyàn ò lè fi ṣe yan náà rẹ téèyàn ò lè fi ṣe yan náà ni ẹ̀dá kò ìsìlámù ní kẹ́ ẹ pààyàn nítorí pé ó fi ẹ̀sìn yẹn ká ẹ pa. ẹ ti mute mi bẹ́ẹ̀ yẹn abala kalẹ̀ ojú abala kalẹ̀. wọn ò ṣe ní mute ẹ̀ sọ̀rọ̀ rẹ̀. ẹ má bínú gbogbo ilé Ọbaṣọlá bàbá wa ṣẹ́rí ara nǹkan tí a fi ń sọ náà nìyẹn wípé èèyàn tó sọ̀rọ̀ nínú Kùránì kì í ṣe Ọlọ́run ilẹ̀ bàbá tiwa Allah ló ń sọ̀rọ̀ òun dẹ̀ ló ń pa ìtúkìtù yẹn. àwọn kan kọ Kùránì ẹ lọ́lọ́run ló kọ áìdírẹ́sì wo lọ́lọ́run bá fi kọ báírò wo ló fi kọ. wọ́n fi ìṣẹ̀ṣe sílẹ̀ tí wọ́n lọ sí ẹ̀sìn ìsìlámù àtẹ̀sìn kìrìsìtẹ́nì Olódùmarè ò sọ fún àwọn bàbá wa pé kí wọ́n pa wọ́n. bẹ́ẹ̀ni. kò sí nínú ẹ̀ wọ́n lè fi mọ̀ wípé Olódùmarè kọ́ ló ń sọ̀rọ̀ nínú Kùránì aláṣìgìdì ọlọ́wọ́ mẹ́ta yẹn. èmi ò tiẹ̀ mọ iye ọwọ́ tó ní o. òfin Ọlọ́run ni òfin aláṣìgìdì ọlọ́wọ́ méjì òun ló ń sọ̀rọ̀. Hello ma, point of correction. Point of correction. Àbí irú dáadáa wo gan tiẹ̀ lélẹ́yìn náà. Ṣé rí pé ẹ̀yin náà sọ wípé kí wọ́n pààyàn gẹ́gẹ́ bí òfin. Òfin tó wà nínú Kùránì. Ẹ̀dùn ọ̀nà. Ṣé ihun tí wọ́n kọ sínú Kùránì yẹn? Táwọn Lárúbáwá dẹ̀ mọ̀ pé òfin ti tàwọn ni káwọn pààyàn kan para wọn kan máa para. Ṣó yẹ kò yẹ kọ́mọ Yorùbá fi ọpọlọ sí ni? Aráàbò ló gbọ́. Wọ́n máa mú sí mute mi. Ọbaṣọlá ilé kọ̀ntínú mo kàn ní kí n ṣe. ọ̀rọ̀ tá à ń sọ ní bíbẹ̀ ọ̀rọ̀ tó make sense ni ẹ dákun ìwọ tó kúrò lẹ́sìn kìrìsìtẹ́nì ò ní kó o pa ọ́ náà ní sẹ́ tó wà lọ́dà kìrìsìtẹ́nì tó wá bọ́ sí mùsùlùmí kí ló dé tí kìrìsìtẹ́nì náà sọ pé kí wọ́n pa á ǹjẹ́ tí kìrìsìtẹ́nì bá ní kí wọ́n pa sẹ́yìn ó rí èèyàn. ṣé kí n ṣàlàyé ẹ̀. ẹni sùúrù ní ìsìláàmù ó bá ẹ̀sìn ìṣẹ̀ṣe nílẹ̀ kájọ̀dọ́ méjì sẹ́sìn ó bá àwọn kan àwọn tán bọ Ṣàngó àwọn tán bọ Ọya ìdí tá a fi sọ fún wa pé Allah àti Elédùmarè Elédùmarè wọn ò kí ń ṣe nǹkan kan nìyẹn kí ló dé tí Elédùmarè ló sọ fún gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá pé gbogbo ẹni tó bá ti fi Ifá lẹ̀ o àbó fi Ṣàngó lẹ̀ o àbó fọyá lẹ̀ o àbẹ́ mọ ìdí kan o ó wá lọ gbé ẹ̀sìn àjòjì wa ó yá ẹ máa pa but ẹ̀sìn àjòjì yẹn ló wá dé tó wá tó ló wá pa àwọn èèyàn wọ́n ń reduce population wa ní ìkànnì wọn. Islam ẹ ṣe ẹ̀sìn àjòjì àlàyé tó wà ń bẹ̀ lẹ́yìn. ṣẹ́sìn ilẹ̀ Yorùbá ni. Islam kì í ṣẹ̀sìn àjòjì. ṣẹ́sìn ilẹ̀ Yorùbá ni. Islam ẹ̀sìn gbogbo ayé ni. ó máa ṣe o. gbogbo ayé tí gbogbo ayé. ó máa dá kéèyàn máa láàkì làákàyè o. ẹgbẹ́ lọ yín lọ sí China jàdí kó tó máa sọ pé ẹ̀sìn gbogbo ayé. àfàtàyè ṣe ẹ ṣe kúrò àdùnnú ẹ ṣe àfàtàyè ṣe ẹ ṣe kúrò àfàtàyè ṣe ẹ ṣe kúrò 12:2 pẹ̀lú nǹkan sọ yẹn kúrò 12:2. wọ́n rán náà bí sí gbogbo ayé ṣé ọmọ bíi ti ń jágbolé akéwì ọmọ màṣáyì ọmọ òǹdó ọmọ léèfẹ̀ àbẹ́yìn lẹ lọ ṣàlọ́dúnràn lẹ lọ gbé nǹkan wá káwa mọ́lé ó wá àwọn bàbá títa nà ẹ so wọ́n sínú pápẹ́ títí kan fi lọ ni àwa ti tèmi náà abẹ́ ìjàmbá wá ń ṣe lórí orí burúkú òfò lẹ́ máa ṣe Ṣàngó ló máa pa yín. èmi tiẹ̀ ti bọ́
èmi ti jàjàbọ tọrọ mọ ọrùn mi làlẹ àlàyé mi. tó wà bẹ́ẹ̀ ẹ̀ kà sí ta kí gbogbo wa. ẹ tó fa tẹlifà jáde yìí ń ka màá túmọ̀ rẹ̀. dáàdi afa ẹ má bínú afa ẹ kà sí ta kí gbogbo wa gbọ́. ok gbogbo wa náà. Ọlọ́run sọ nínú Kùránì wípé. Ọlọ́run sọ àwọn ọ̀rọ̀ tó ń fi gbé wa mọ́ra ni Ọlọ́run sọ. àti lèlè mi ti ń rò pé Ọlọ́run táàrí ṣó lè sọ nǹkan kan fún wa ṣá iṣẹ́ owó ẹ̀ là ń rí. Qur'anan Arabiyyan la'allakum ta'qilun. Kí ló sọ? Allah ní àwa la sọ Qur'an yìí kalẹ̀ ní èdè a sọ kalẹ̀ ní èdè wo. Àwọn kan tiẹ̀ nà ó jábọ́ látọ̀run wọ́n ní Kùránì jábọ́ látọ̀run àwọn aláàbọ̀ ọpọlọ. Òjíṣẹ́ tọ́lọ̀ rán sí gbogbo ayé. Ẹni sùn àwọn wo ló ń sọ Lárúbáwá àwọn Arab ló ń sọ Lárúbáwá. So èdè wo làlá àfi wá sọ Kùránì kalẹ̀? Èdè Lárúbáwá. Ó yá èdè Yorùbá. Èdè Yorùbá ni mò ń sọ. Ó yá ní sùúrù bàbá Táyé ṣe ẹ dákẹ́ ná. Ẹni sùúrù kí wàá ló kan ẹ̀yin ìlú Kùránì ọmọ Lárúbáwá. àìbò ń dà o. Òjíṣẹ́ tọ́lọ̀ rán sí mi. níbo ló ti rán sí ẹ. Ok ẹ tún claim òjíṣẹ́ tọ́lọ̀ láàrán sí ẹjẹ́ tún gbẹ̀yìn débẹ̀. Ẹ ṣe Kùránì 14:4. àfọ àtàyè ṣe má bínú pé mo tiẹ̀ lówó fún mi. Nǹkan tí ò ṣe ti yín lẹ́kọ̀ọ́ ló ń ṣe àyè. Ọlọ́run àyọjúràn ni. Ibi tọ́rọ̀ ti dàrú nìyẹn kẹ́kẹ́ gbọ́ yé. Kí ló fẹ́ gbọ́ yé? Ẹ ṣe Kùránì 14:4 ẹ jẹ́ ká wò. Aláàyè ó ti dìde bá yín yanjú gbogbo nǹkan yìí kò bá yín wí ẹ̀yàn ọmọ Yorùbá. Àyanjú ojú kòkòrò ló sún. Bẹ́ẹ̀ni dúpẹ́ Agboola wọ́n ti tọ́ọ̀nù ní wọn upside down. Kúrẹ́ àti òde bá òkú sọ̀rọ̀ gbogbo ẹ̀ láti tún Yorùbá. Ṣẹ́ẹ̀rí kì í ṣẹjọ́ àáfàá tó ń sọ̀rọ̀ yìí ó ti ṣèmi náà lánàá o lè sọ̀rọ̀ kan sànà bí kì í má bọ́ sọ́lẹ̀. Àní tá a bá lọ sí jihadi tá a bá lọ ṣe wáàsí báyìí wọ́n máa ní ká máa bá wọn àfáàjà ní tán máa da wáàsí rú lọ́dún yẹn lọ́ngbà torí mi ò pé tọ́pọ̀lọ́ mi ò tí ì ṣiṣẹ́ tí mi ì tí ì ríran mi tí mi mọ̀ pé Yorùbá ni mí Yorùbá níran mi. Bí ìwèrè bí orí burúkú ṣe bẹ́ẹ̀ rí ìtọ́ṣẹlẹ̀ ń lùkú lójúgbòrò náà àwọn olórí burúkú ẹ̀dá. Mo ti sí ẹ̀jẹ̀ asálàyé tó wà ń bẹ̀. Ọlọ́ni aláàní wa ma arsalna min rasulin illa bilisani qawmi. Kò sójíṣẹ́ kan tá a máa rán. Gbogbo ẹ̀ lọ́lọ́run wí. Àfi ká rán pẹ̀lú ahọ́n àwọn ìjọ rẹ̀. Ẹ ṣe o èdè ni wọ́n pè kì í ṣahún èdè ahọ́n kọ̀. Kó jẹ́sẹ̀ ẹlẹ́dìí abínibí kó ba lè yí àwọn tó rán sí. Torí Yorùbá lẹ́yìn wọ́n máa rán ẹni tó ń sọ Yorùbá ẹni sùn bí èmi ṣe ẹni sùn bí olówó Èkó ń sìn Yorùbá ni mo sọ. Àlàyé kí ló wà lẹ́nu àfáà yìí? Èdè yín ni mò ń sọ wọn ò ní rán Muhammadu tó ń sọ Lárúbáwá sí yín torí kò sọ èdè yín bí nǹkan tí bẹ̀rẹ̀ ń sọ nìyẹn so ẹ ṣàlàyé báwo ni ẹ ṣe. Rárá àlàyé tó wà ń bẹ̀rẹ̀ ṣé kí n sọ̀rọ̀. Ẹ sọ. Àlàyé tó wà ń bẹ̀rẹ̀ àlàyé tó wà ń bẹ̀ ni wípé gbogbo àwọn òjíṣẹ́ kan ti dé ṣáájú Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run rán àwọn òjíṣẹ́ yẹn pẹ̀lú èdè táwọn èèyàn wọn gbọ́. Ṣé bẹ́ẹ̀ náà wà rán òjíṣẹ́ sí Yorùbá? Yorùbá ò ní òjíṣẹ́. Òun lòjíṣẹ́ kan yìí. Ọlọ́run lòun ò ní òjíṣẹ́ bí mọ́. Àfa àtàyè ṣe ẹ má sọ nǹkan tí ó sì nù Kùránì. Nǹkan tẹ́ ka yìí kí ló kọ síbẹ̀ wọn sọ pé wọ́n Muhammadu sí wa. Wọ́n ní wọn ò ní rán òjíṣẹ́ kan àyàfi elédè yìí ló máa rán sí. Bẹ́ẹ̀ni. Muhammadu ń sọ Lárúbáwá èmi àti yín sọ Yorùbá kí ló kan èmi àti yín pẹ̀lú Muhammadu. I wonder o òun náà ló fi ṣe pé tán bá ṣe abẹ́bẹ́bẹ́ a máa ṣe àmì àgbọ̀n tó ń wí. ìwé mi lànà mú wá fún yín sí ẹ máa ní ẹ lè gbàgbọ́ bọ́ Kùránì náà là ń lò fún yín. mo fẹ́ fast kìíní yẹn torí mo fẹ́ sọ̀rọ̀. ìyẹn àkọ́kọ́ ilẹ̀ Egypt mi mọ̀ bí Kùránì sọ ń pa ẹ̀ so ilẹ̀ Egypt ò tí exist America will exist Russia will exist torí pé Kùránì ò ti sọ ń pa ẹ̀ ká máa rori. àlàyé tó wà ń bẹ̀rẹ̀ ẹni sùúrù tó bá pa wà ń ta gbangba tàbájá gbàlagbà. torí ìrọ̀lá bàbá lọ́mọ ìkìlẹ̀. màá torí ìsìláàmù màá wá dì náà ìran mi. Bàbá mi Yomi Fash ló fẹ́ sọ̀rọ̀ yìí o. Bàbá mi Yomi Fash Lanso. Ẹjọ́ sà sọmọ Yorùbá ní sà má bínú orúkọ mi ní Olúwa Yomi Fash Lanso. Ọmọ
ẹ ṣeun ṣe gbọ́ ibi kan tó pè ní Ìhò-Eléru l'Ondo State ẹ̀gbọ́n parí. Mò ń gbọ́ ni mi ò débẹ̀ rí. Ẹ ṣèwádìí ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ fẹ́ mọ̀ nípa ẹ̀. Mò ń gbọ́. Ó yá. Ká nípa ọmọ Yorùbá gidi ni ẹ fẹ́ mọ̀ nípa ẹ̀. Ìhò-Eléru wọ́n discover human skull níbẹ̀ 13,000 years old ni. Quran ti dé ṣáájú yẹn. Kò tí ì dé ńgbà yẹn. Ṣebí tán Yorùbá lẹ fi sọ. Ẹ ní sọ̀rọ̀ sàyẹn ní sọ̀rọ̀. Ó dá ká máa balance history. Ìtàn tó dá ẹ má máa jẹ́ ká máa kó tiwa kéré. Ṣé ọmọ ọkọ 13,000 years old ni agbárí tí wọ́n discover ní Ìhò-Eléru ní Ondo State ń bí ni kì í ṣe ilẹ̀ Gàmbàrí. Ilẹ̀ Yorùbá ní Ondo State ká má ti wá sọ Ilé Ifẹ̀ tí gbogbo Yorùbá ti tàn lọ. Ire o ẹ lọ sí ọ̀ṣẹ̀ wá dáadáa sí i ó dàbọ̀ bàbá mi. Ẹ ṣe bàbá mi. Ọba máa pè ní fáàtì yẹn ni wọ́n ṣe mú ẹ̀rí wá. So tẹ bá wo yí ẹ̀yẹ sẹ́yìn so ẹ̀yin wá. Ẹ jẹ́ kí ibi tí mo ti lọ àwọn ibi tó yẹ kí n lò. Ẹ̀yin àfà ẹ̀ lójútì. Àfà Àgbàdàmọ́sí àìbùkù tó wá sórí black app yẹn tó ń sọ ohun tí ò sọ. Ohun tó mọ̀ àkọ́kọ́ náà gbogbo wọn kọ́ ni Yorùbá o. Ìyí tó dẹ̀ jẹ́ Yorùbá náà ó mọ history Lárúbáwá ju Yorùbá lọ. Kí ló dé tẹ́ ẹ sọ lẹ́nu? Tẹ́ ẹ sàpò yàkọ̀? Kí ló dé tẹ́ ẹ gbàgbé ìran yín? Kí ló dé tẹ́ ẹ kó yàn ìran yín kéré? Kí lẹ fẹ́ fi sílẹ̀ fáwọn ọmọ yín lọ́la? Ṣakewu tọrọ jẹ akewu babara akewu baba biala akewu bapata di ìyàwó níyàwó akewu gori akewu gọyàn akewu gedi akewu gobo ṣéun tẹ fẹ́ fi sílẹ̀ fáwọn ọmọ yín nìyẹn. Ẹ̀yin orí má nàjí ẹsẹ̀ lò síwá yìí wọ́n ní mi mọ nǹkan tí ẹ sọ yọ ẹmí Bọ́lá kò yé mi. Ṣé ohun tẹ́ ẹ fẹ́ fi sílẹ̀ fáwọn ọmọ yín lélẹ́yìí pẹ̀lú orí burúkú tẹ́ ń bá kiri? Ìyí àwọn àti ẹ̀dùnkọ́ gbàgbé àwọn àbá àkọ́kọ́ táwọn ọmọ porí dáàrò porí wọn pé lánàá táwọn pọpọlọ wọn pé àti wá discover pé owó tí wọ́n ń rí jẹ nínú Yorùbá nation lánàá lọ́pọlọ wọn fi pé náà fi ń sọ̀rọ̀ tààtà lọ́pọlọ wọn fi ṣẹlẹ̀ lórí pípé by the time tọpọlọ wọn ò ṣiṣẹ́ mọ́ a rí pé wọ́n padà sórí burúkú wọn padà júwe pọ́ máa lè làwọn. Ẹ̀yin àfá àtòrí yín pé látorí Sheikh Labeeb Sheikh Labeeb sọ̀rọ̀ kan wọ́n ní àfá tán bá yìnbọn fún tí wọ́n bá rà kìdí kan tán bá ṣe fún kìdí kan kò mọ kùrìsíù ni bàbá yẹn pé ọ̀rọ̀ sọ ni èèyàn ò lè mú kùrìsíù kó dì mọ́ra kó ní kí bọ́n má yí dẹ̀hun ìbílẹ̀ ló lò tí ò rí dú rárá. Sheikh Labeeb èmi àti yín jọ wà ní mo gbé fún yín. Bàbá Akéwùgbà Gold ẹ sọ fún àwọn ọmọ yín tó ń lọ sórí black app yẹn wọ́n kàn dójú tì yín ni pẹ̀lú tẹ́ ẹ sọ pé ẹ gbé dá nínú ẹ̀sìn Islam àtẹ̀yìn àfá jàǹkànjàǹkàn nílẹ̀ Yorùbá ẹ fẹ́ defend ohun tẹ́ ẹ mọ̀ bẹ̀rẹ̀ ẹ fẹ́ defend ohun tó ṣe pọ́n kọ̀kọ́ sínú ìwé fún yín tẹ́ ẹ mọ̀ background rárá. Ìkan náà ló lọ sínú Kaaba tó ní ẹnu Kaaba rẹ̀ wọ́n ń kírun nú ẹni ṣé wọ́n kírun nú Kaaba látijọ́ tí ń lọ ẹ̀yin olòṣì jàtijàti rádaràdà yìí ẹ kàn máa defend ìran oníran ẹ̀dẹ̀ ń bàrán tí ń jẹ́ alálẹ̀ ò ní gbà fún yín ìgbàrúmọlẹ̀ ò ní gbà fún yín lẹ̀ Yorùbá tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ìgbàrúmọlẹ̀ á dìde ogun sí yín ó dẹ̀ ti dìde ogun ẹ ti ń tẹ́lẹ̀ ẹ ti ń tẹ́ tàbí tán bí yín sí ẹ ti ń tẹ́ débẹ̀ ẹ̀yin olórí burúkú yìí Islam pẹ́ńkẹ́lẹ̀ o Islam tẹ́ ṣe tó ipẹ́ kẹ̀yìn ara wa síra wa ni ẹ̀rí bá ti ṣe Islam tí ó bá ṣe mọ́ kán pa ẹ̀rí bá ti ṣe lẹ́jọ́ ṣe bí kálukú ló ní ayé ẹ̀ tó wá lò mo lè dá decide I'm an adult mo lè dá decide pé kíní ìmọ̀ ń ṣe lọ mi ìṣe mọ́. Nobody can force me, can query me. Why you do not do this again? Why are you living Islam like that? Kò ní dá abẹ́ ní bá bí mí nírú ẹ̀. Adult ni mí mo lè dá ronú. Kí ló wá dé táwọn èèyàn bá gbégbèsè torí pé kúlẹ̀ fi lé wọn tó lórí burúkú máa padà pa yín ẹ̀ẹ́kọ́ ẹ̀ fọwọ́ ara yín ṣera yín. Ẹ máa fọwọ́ ara yín ṣera yín ni. Ó ti wá yé mi pé ẹ wá láti wá ba ilẹ̀ Yorùbá jẹ́ ni ẹ wá láti wá ba àṣà àti ṣe Yorùbá jẹ́ ni. Mo jáde ní last week mo rán àǹkàrá kan sáyẹn ó mẹ́mẹ́ mo wá gbégèlè yẹn síbí ẹnìkan wá rí mi ló bá ní ìyá wa ẹwà Yorùbá ṣẹ̀ṣẹ̀ pé lára yín ni tẹ́lẹ̀ yẹn kò sẹ́wà Yorùbá lára yín ní gbogbo ìgbà yẹn síbò Lárúbáwá mò ń gbé Lárúbáwá lárugẹ ni ṣé ẹ dẹ̀ mọ̀ pé gbà yẹn orí mi ò pé ìgbà torí mi pé by the time torí mi pé mo fẹ̀ há sílẹ̀ Ọlọ́run bá kàn dídì mú kankan wá sábàbí tí kìíní yẹn fi lọ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè
nígbésẹ̀ tẹ́ gbé bọ̀ gbogbo ìgbà ni mo fi máa kí Sheikh Labib bàbá yẹn pè mí ó ní sọ́mọ àfáà ni mí mo ní bàbá mi ò fá kankan o ó fá àgbẹ̀ my daddy is farmer my mommy is farmer ni wọ́n tó ṣe pé àgbẹ̀ olóko kòkó olóko obì ni wọ́n ní ṣé ìdílé àfáà mo ti wá mo ní mi ò wá ìdílé àfáà o àyọjúràn mo ṣe o mo ṣàyọjúràn ni wọ́n ní báwo ni mo ṣe wá rí ẹ̀ha he wọ́n ní mi ò tiẹ̀ mọ bọ́rọ̀ ẹ̀ha yẹn tiẹ̀ ṣe wáyé o àmọ́ ṣá ó ní rísì ó ní ohun tọ́ba tó ní wá tó fi ṣe so mi ǹdẹ̀ ṣe mọ́ nìyẹn tí ò sí nira tí ò sí query nínú ẹ̀ ni bàbá yẹn fi upload fídíò ń gbà yẹn pé ẹ fi obìnrin yìí sílẹ̀ tẹ́ ọ̀ bá ṣe kan lọ ó decide ó ní ẹ̀ tí wọn ò gbé ṣe bẹ́ẹ̀ ni olórí burúkú àfáà kan tẹ́ ẹ ṣẹnu bí ẹnu òbúkọ ẹ nítorí pọ́n fẹ́ ra mọ́tò fún mi ni mo ṣe fẹ́ kà sí lórí yín ti burú ìgbà tí mọ́yìn tèmi ń ṣoge ìhòhò làkàrà yín wà kò ní dáa fún yín kò ní dáa fún àwọn ọmọ tẹ́ bí kò ní dáa fẹ́ bí yín kò ní dáa fára yín kẹ́rí ẹ torí pé ó fẹ́ lo mọ́tò mo rò pé ẹ ṣí èrè mo rò pé ẹ síwín ẹ̀yin orí má nàjẹ́ ẹsẹ̀ lò sí wà dédé yìí ẹ̀yin tó ṣe pé ìgbé ayé tẹ́ ẹ máa lò ìgbé ayé ìnira lẹ máa lò kù àìmọye tó ti ṣòfò láti gbà tèmi ti fẹ̀ hálẹ̀ ògo tèmi tẹ̀ ń tẹ̀síwájú ayé mi ń sún síwájú ni mò ń bẹ́gbẹ́ pé mò ń bọ́gbà mu mo free mind mi mo free ayé mi nítumọ̀ sí mi ayé mi nítumọ̀ sí mi mo ṣá pàápàá mo dúró re mo dángájá mo sì èdè ọkàn mi balẹ̀ ẹ̀yin lọ́kàn yín ò ní balẹ̀ ẹ̀yin lẹ máa pòrúurú ẹ̀yin lẹ ní lálàáfíà ẹ̀yin olórí burúkú tẹ́ fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ yìí ẹ wá sọ pé àná mọ̀ọ́mọ̀ sàràsálá ó ti exist kò sí ohun tó ń jẹ́ Yorùbá ayú mádọ̀ sọ́ńtà abẹ́ àbógun fẹ́ pa yín ni. àní tèmi ni máa gbé lárugẹsẹ́ mi ì bá nà bí lògbà mi ìmọ̀gbà tó lò sẹ̀mí mi ì tán mọ́ lárúbáwá báwo mo ṣe máa praise lárúbáwá máa sọ pé lárúbáwá dáa ju tèmi lọ kò ní dáa fẹ́ni tí ò ní dáa fún gbogbo yín ẹ̀yin atoko wa balẹ̀ jẹ́ burúkú yìí ẹ̀yin tẹ́ ìrántí ọ̀la yín ẹ̀yin tó ṣe pé àwọn ọmọ yín máa padà ṣerú lọ́la ní kò kàn yín ẹ̀yin tó ṣe pé ẹ ti ṣerú lọ́dọ̀ àwọn ọ̀ràn kan lẹ́nìí bàbá yín ṣerú lánàá bàbá yín ṣerú lánàá bàbá àjẹní ṣerú lánàá ẹ̀yin tèmi tún ṣerú ẹ̀dẹ̀ tún sì ń discover ẹ sì ń dúró lórí pé àdìpẹ́ kẹ́yìn náà padà ṣerú káàdọ̀ ọmọdé ọmọ yín padà ṣerú orí ẹ̀ lẹ sì dúró sí ẹ̀dẹ̀ máa ṣerú yẹn náà ni kò sí ohun tẹ́ ẹ lè fi kún kò sẹ́ni tó lè bá yín sọ pé ká ẹ má ṣerú nítorí tí ò bá jẹ́ pé ohun tó pilẹ̀ ẹrú ẹ máa sọ pé ẹ o ìran Yorùbá ìran gbá ìran àwo Kùránì ti jẹ́ kó yé wa ó ti sọ pé òun ò ní rán òjíṣẹ́ kan sí yín ó máa jẹ́ iṣẹ́ yẹn ní èdè abínibí ẹ̀ kó ba lè yé yín abájọ ẹ̀ kàn máa sọ fún wa pé kùdìsí rè abrabra àmì àmì àkàn máa ṣàmì ayé ọmọ Yorùbá wa ń bàjẹ́ ayé wọn ó wá ń fọ́pọ̀ mọ́ Yorùbá tó ọmọ túmọ̀ ń tán wí wọ́n kọ́ ìsìrì kalẹ̀ àwa sọ́dàdúrà aṣọ alákànní sí ẹ lákànní tẹ́ ẹ máa ń ṣàyẹn ṣọgbó ògùn ni ṣebí ìbílẹ̀ ni gàrí tíra kó èlùbọ́ tíra ni ìwé ọ̀sẹ̀ ẹlẹ́bọ̀ ni gbogbo wa ẹ má kírètì ara yín kẹ́ sọ pé ẹ jẹ́ bákan orí yín ò pé ọpọlọ yín ò ṣiṣẹ́ ẹ má sọ pé ẹ̀yin jẹ́ bákan níwájú tani àti tani lọ́dọ̀ àwọn tani ẹ má kóyàn ràn wá kéré ẹ máa kóyàn Yorùbá kéré wọ́n máa rí bẹ́ẹ̀ ìgbà tó ṣe pé àwọn tá a gbójú okùn lé òjẹ ni agbá àwọn ọmọ ọkọ tá a rò pọ̀ ọmọ ọkọ ni wọ́n tá a sáradé wọn padà discover pọ̀ ọmọ àlè ni wọ́n ṣe kórí burúkú wá sínú Yorùbá nation ńgbà yẹn nìyẹn tí wọ́n da gbogbo ẹ̀rù ìgbà tí Yorùbá nation tí ò dẹ̀ dúró lórí ẹ̀sìn kankan òun la ṣe fara mọ́ gbogbo ohun tó ti ń jẹ̀ràn wa ò bá àmà ṣẹ̀sìn ò bá àmà ṣe kankan ṣó o bá ṣáàtì nífẹ̀ẹ́ Yorùbá you are welcome láfi ṣe àmọ́ pò olórí burúkú yín ṣọ́ wa sáàfù ni òfò lẹ́ẹ̀sẹ̀ bí omi ẹ̀fọ́ ọ̀bọ òun jèrè bọ̀ lẹ́yìn ọkọ ẹ̀ ní jèrè ẹ̀dẹ̀ bá gbogbo ẹ̀jẹ̀ ẹ̀dá gbogbo ẹ̀rú mọ́ wa lọ́wọ́ ẹ̀bá lé onílé jẹ́ ẹ̀bọ̀nà ọlọ́lọ́jẹ̀ ẹ̀dẹ̀ mú ìsìn Yorùbá ẹ̀dẹ̀ tọ́ọ̀nù ẹ̀ upside down ẹ̀yin náà lẹ kórí burúkú lẹ dìde lẹ ń sọkẹ aláàfin kì í ṣe ọmọ kì í ṣe gbẹ òní kìíní kan ẹ bẹ̀rẹ̀ sí ní sọ́ọ̀sì olórí burúkú olóṣèlú ni wọ́n
olóṣèlú ni wọ́n ṣe bá àfáà kan jáde tó sọ pé òun mọ̀ pé àwọn kinní kan Jámánì àbí báwọn náà ṣe pé olóṣèlú ni wọ́n òṣèlú ni wọ́n ń fi ẹ̀sìn ṣe ẹ̀mí kinní kan ṣe bá ti ń gbọ́ díìnì wọ́n ń ṣẹgbẹ́ ni society ni tó ń jẹ́ díìnì kan tó bá ti create nínú ẹ̀sìn society ni àṣẹ ẹnìkan ojú ti ń là woman mi mọ̀ pé ó lè sọ̀rọ̀ ẹ̀ torí kí la ṣe ń ṣẹ̀sìn torí tá a bá ní nǹkan ṣe ká lè rí èèyàn kún wa ni. Black Malia bí Black Malia wọ́n ní 12 million. Ṣẹlẹ̀ hello oh mo sì wà lẹ́nu ẹ̀ mo wà lẹ́nu live mo rò pé fẹ́ dá sọ̀rọ̀ ni mo rò pé fẹ́ dá sétò ni tí ó bá jẹ́ pórí àwọn àfáà ti burú tí ó rẹ̀ ọpọlọ wọn ti yòrò wọn fẹ́ bẹ́ gbá pé wọn fẹ́ bọ́ gbà mu kọ́ máa fi lẹ́ lárúbá máa fi kọ̀ǹpí àlẹ́ Yorùbá ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe bá àfáà lẹ́yìn náà ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Oya. Oya. Ẹ ṣé o àfáà ló ń sọ̀rọ̀ yìí. Àmọ́ ẹjọ́ torí tọ́ náà ẹ máa ṣàlàyé ọ̀rọ̀ yẹn fáwọn èèyàn ẹ má bù wọn mọ́ ẹ fi wọ́n lẹ̀ ẹ fẹ́ tó bá gbọ́ yé kó máa gbọ́ yé ẹ tó bá kù díẹ̀ káàtó fún tọ̀ ọ̀nà tí lọ́rọ̀ nìkan ò ní yẹ nìkan láyé ọ̀rọ̀ òun ò ní yẹ nìkan àtẹ̀mbánilà àkàyè. Bẹ́ẹ̀ni ẹ ṣe àmì àlékún àfáà tó sọ̀rọ̀ yìí àfáà àtàjọ lò sẹ́ àtijọ́ ṣe jọ rí ọtọ́ de pé mi òun kò ṣèjọ yẹn mọ́ òun kan ti júbe ehoro orí eléyìí ti pé ọpọlọ eléyìí ti ṣiṣẹ́ eléyìí kan ti mọ̀ pé káfọ́ kọ́kọ́ kún méjì ìgbà yẹn ìjọ kò sẹ́bọ̀ kò sóògùn là ń ṣe kò sẹ́ ẹ̀bùnbù kò sórí ṣáàláhù àkìbẹ́rú lórí irọ́. Kíní tí mò ń kà lọ bàbá mi Black wọ́n ní 12 million to Hajj still coming back home to hack fufu ask fufu answer wèrè gbogbo aṣọ wèrè gbogbo bẹ́ẹ̀ ni kò sádùúrà àánú kíní yìí ọlọ́run ti ẹ̀ṣẹ́ tẹ̀mí òkè àléfù bàtà sa tí mo fi kele ẹnu nkúmọ̀ túmọ̀ nkẹ́ túmọ̀. àṣẹ o àfáà Abubakri Karashi Daniyayi àṣẹgùn wọ́n ní kí ló dé tí gbogbo ẹ̀yin Yorùbá tako Sunday Igboho gbogbo ọmọ Yorùbá tó tako Sunday ní ṣe oríire àṣẹgùn àṣẹ gbogbo ẹni tó bá ọmọ Ìgbòho lèmi Ìgbòho ṣe kọ́kọ́ Fúlàní àlébọ̀ lẹ́yìn Jagunlabi lára iwájú ẹkùn tá gírígbé rẹ̀ níjà ìmọ́lẹ̀ ilẹ̀ Yorùbá Ògùn Adúláwọ̀ ọ̀gá àfàtà ọ̀gá Afákànyìnsọ́lá ni àfà Abdulkarim àbí Abdulkabir ok Abdulkabir ló kọ Abdulkabir ó máa rí bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ kì í ṣe gbogbo ọmọ Yorùbá ló tako Sunday Igboho ṣé ẹ rí àwọn olórí burúkú tá a kọ́kọ́ discover àwọn onírìlíjíọ̀n àwọn ẹlẹ́sìn àárín wa ni ẹlẹ́sìn mìíràn wọ́n rán wọn wá pé kán wá bàjẹ́ ni wọ́n wá ń lọ sọ̀rọ̀ sáwọn tí wọn ò ní làákàyè létí inú wa pé ẹ má tẹ̀lé ó ń kówó jẹ kò ṣe nǹkan kan fún wa kò dáa fún ilẹ̀ Yorùbá àwọn náà ń lọ sọ̀rọ̀ sí wọn létí o tó bá ṣe pórí àwọn yẹn náà wá pé kán wá òwà ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ẹni tó dìde fún wa tó jẹ́ kí gbogbo àti ẹ̀mọ̀ pé ilé tó lọ no matter how gbogbo akọ́la lè ronú
àwọn náwó nírìn àjò Yorùbá nation àwọn ṣe àwọn ọmọ ṣé nìkan ò ná jù yẹn lọ kò tiẹ̀ sí ẹni bá fẹ́ ya lọ kó ya lọ ẹni dúró tó ọmọdé yẹn mọ́ dúró tì àmọ́ gbogbo àwọn tó bá ti ń pètè ẹ̀ tó ti ń porí ẹ̀ láìda ibi dandan kó máa lọ bá yín aburú kó máa bá yín òfò kó máa bá yín àgbákò kó máa bá yín ìṣẹ̀dọ̀ ọmọdé yẹn mọ́ kó máa fìyà jẹ gbogbo yín. hello ọlọ́run ló ń tọ́ ẹ sọ̀rọ̀ sókè dáadáa torí mi lo earpiece. ok ẹ kú ètò ẹ̀kú àtàrọ̀. ara bàbá mi. ẹ̀kú ara ajé náà. yes sir. ṣe rí gbogbo àwọn ẹni yìí wọn ò tí ì mọ ibi tí wọ́n fẹ́ já sí. ilé ògbó ọ̀nà ògbà lọ. níṣẹ́wé ara gbà. mo fi Olódùmarè gbúra fún yín torí pé àyàwó náà já ìpè ibo lọ́wọ́ fẹ́ kó gbá sí. ṣọ́rọ̀ Kùránì wọn kọ́ ló wọ́n bá fẹ́ wá ṣe é sí pé Islam wá bí àjòjì ni ó dẹ̀ máa padà bí àjòjì. bẹ́ẹ̀ ni láṣẹ àwọn alálẹ̀ láṣẹ adániwáyé kò ní dáa fún gbogbo yín kọ́nà tí ẹ̀ wọlé abẹ́ ṣe blackmail mi tẹ́ ẹ̀ dà mí láàmú àjòjì tó wáyé náà ni máa bá lọ láṣẹ Èdùmàrè ẹ tẹ̀síwájú. so fún di gbogbo ọmọ náà mọ nǹkan tí wọ́n ń ṣe ẹ bá ṣàkíyèsí pé àwọn tó jẹ́ tọ́pù wọn tó jọ àgbàlagbà nínú ẹ̀ gan wọ́n ń ṣe ẹsẹ̀ kan nílé ní ẹsẹ̀ kan tà gan sí i ni. bẹ́ẹ̀ ni o. tí ó ṣe ẹsẹ̀ tó kó sì kó rẹ̀ síbẹ̀ kó wọ́n tákù àwọn tó ń ṣe ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan tà. bẹ́ẹ̀ ni. wọ́n mọ̀ yìí pé àwọn ènìyàn tó wọn bá ti kúrò ń bẹ gbolo àwọn tó kù fẹ́ yà sí. ó yá. àwọn tí wọ́n lè ṣe ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan tà wọ́n Yorùbá ni wọ́n. bẹ́ẹ̀ ni. ṣẹ́rí àwọn tó wọ́n sì súnra wọn síbẹ̀ yẹn ẹ rí pé Fúlàní ni wọ́n kàn jẹ́ nǹkan Yorùbá ni. ibẹ̀ ni ìṣòro wà fún wa báyìí. àwọn alálẹ̀ àgbà wa Ọ̀rúnmìlà àgbà wa. àwọn ti pọ̀ káàkiri wọ́n pọ̀ káàkiri ibo olókùn tó fẹ́ gbé sí àwọn tó nílé ayé náà lọ máa fọwọ́ tọ́ wọn lọ́kùn. àṣẹ wà àṣẹ wà. ìgbà tó ti mú ta lọ́dọ̀ ìjọ wo lẹni pé kí lọrin nísìnyí kò lè nísìnyí. ṣé lọrin nìkan ni ọ̀rọ̀ lọrin nìkan lẹ sọ yìí ìjọ ò lẹ́rìí tí Islam nísìnyí ilẹ̀ Yorùbá ìjọ ò lẹ́rìí táwọn àfáà sí mi ìjọ ò lẹ́rìí tó ń sinmi bọ́n ṣe ń bọ́ nù nǹkan náà ń kó sínú nǹkan wọn ò mọ̀ pé àwọn ti ṣe ọmọ rúmọlẹ̀ àti gbogbo ìtọ́ ń ṣe fẹ́mi náà ẹ ní sinmi. ṣẹ́rí ẹ̀rọ amọ̀kọ́ tí wọ́n ń ṣe ṣẹ́rí púpọ̀ wọn ìyàwó wọn alájà tí wọ́n ń ṣe lọ́ ń ta ewé ọmọ nọ́ọ̀sì tí fi rọwọ́ rí lọ sẹ́nu. ṣẹ́rí àwọn ènìyàn náà wọ́n á ń ṣe àwọn nǹkan búburú tó jẹ́ pé gbogbo nǹkan ewé ni àwọn ẹyẹ ni wọ́n fi ṣètùtù ṣé wọ́n fi kẹ́míkà sí wọ́n fi gbàṣẹ́ jẹ́ fún àwọn tó ń ṣiṣẹ́ fún àwọn èèyàn wọ́n máa sọ pé àwọn oníyẹyẹ wọn mọ́ṣẹ́ iṣẹ́ wọn jẹ́. àṣírí ti tútú. ṣe mọ gbogbo dẹ̀ sí nǹkan tó fẹ́ fi ṣètùtù tó máa mú lọ sẹ́nu ni kò sí nǹkan tó fẹ́ fún mọ́lẹ̀ tí wọ́n kò rí jẹ́ ń bẹ̀. wàláì. àwọn ni wọ́n sì ń lò lọ́wọ́ ẹ sì fún wọn lẹ́jọ́ kó máa ṣe tiwọn ọwọ́ máa tó dọ̀dọ̀ tọ̀wọ́n náà. kò sí wàhálà. ebi òun ló fi ìdógún ní ìsìn pàtàkì tí ń ṣe ó ṣe lákọ̀ọ́kọ́ wíjẹ ó ṣe ẹlẹ́lẹ́kejì dọ́dọ̀ gbogbo oníkùnúkó àwọn èèyàn mẹ́rin ló kú sákàtà ẹ̀. ó ti wá ṣe sọ́dọ̀ òye olóríṣà ó ti ṣe sọ́dọ̀ òye ẹlẹ́yẹ. ẹgbẹ́ a máa wo ibi tó fẹ́ gba dé ṣe ni wọ́n lówó wọ́n ti ní kòwò Fúlàní wọ́n di pé wọ́n ti lọ gba PDC fún wọn ní local government lábẹ́òkúta wọ́n fẹ́ gba gómìnà. Ọlọ́run ò ní gbà fún wọn àwọn alálẹ̀ ò ní gbà fún wọn gbogbo èrò wọn àjẹrà mọ́ wọn nù ẹ ṣé bàbá mi. ẹ̀gbọ́n ẹ bá jókòó dára ilé ààbò ẹ bá pẹ́tò yìí nídìí ṣù. ẹ ṣé Ọlọ́run wàláì bàbá mi kò sẹ́ni tó máa wo live chat yẹn tínú òtí ẹ̀ ní bí ẹ̀dẹ̀ ń ṣe bí olórí burúkú wọ́n ń gé yín níka ẹ̀dẹ̀ ń bọ̀ kàwèrè wọ́n ń gé yín lọ́wọ́ ẹ̀ ń bọ̀ kàwèrè ń ṣe wọ́n ni ẹ kàn máa ṣe bálabàlá ẹ máa dọ̀tí ara yín ẹ máa sọ pé nìkan ló fẹ́ dọ̀tí ẹ̀sìn ẹ̀sìn tẹ́ ti dọ̀tí tẹ́ ti bàjẹ́ tẹ́ ti kágún tẹ́ ẹ̀ jẹ́ kókó àníkan ṣẹlẹ̀ woman yẹn travel lọ sílùú wọn ní lérí àṣọ́ọ̀bù mi alájà tó máa ń borí ni àní ṣẹ́ẹ̀rí tẹ́nìkan bá sọ pé
alájà máa ní lájẹ yín ẹ má pè mí ń ṣe arìnrìn àjò ilẹ̀ bàbá mi ni mo wà omi láṣẹ on point ẹ tún wá on point sí tàbí kẹ́ ẹ máa sọ pé ẹ bọ́ gbè mí wọ́n ti mọ̀ mí lérí àmì omi láṣẹ ló máa gbọ́. So alájà ẹ wá lóhun travel lọlé ó náà wá lọ sóko ohun tó ti rẹ̀ níyàwó má ní ẹ ó wá ní kírun bó ṣe dé ó ní bó ṣe sọ fún ọ pa ó rẹ̀ òní yàbá ní àwùsù mi lọ́nà bá ní kí ló ṣẹlẹ̀ kí ló dé wọ́n ṣàṣọ fún wa pé ẹbọ ni wọ́n ń sìn lọ́hùn wọ́n ṣàṣọ pé òrìṣà ni wọ́n ń forí balẹ̀ fún wọ́n ní níyàwó bá náà pé òótọ́ ni àwọn náà ti mọ̀ ti pẹ́ àmọ́ ṣákáwá ti ṣe kí là á mọ̀ ṣe tá a bá wá ṣe nǹkan mọ́ ló bá dé ọbádẹ̀ òun láàmú ló bá dẹ̀ òun ò ní kí mọ́ kí ló ṣẹlẹ̀ ṣẹ́ẹ̀rí mi mọ̀ pé statement yẹn lè jáde lẹ́nu woman tá ń sọ mi mọ̀lá ṣẹ́ẹ̀rí gbàtọ́ wọn sọ wọn ṣe báyìí mo fọ òbí ló ṣẹlẹ̀ àwọn rúmọlẹ̀ ti kó sínú àlàájá ló bá bú sẹ́ni pé ẹwọ ẹbẹ̀rẹ̀ tí ní ẹlẹ́à ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé sí orúkọ yẹn ò tètè ń kó lórí ẹbẹ̀rẹ̀ tí ní yẹn jàre òótọ́ ni ṣé ẹ ti ráyé yín lóde ṣé sáfù wájú ń kún bó ṣe yẹ kó kún mọ́ kò kún dáadáa mọ́ àbò ń kún dáadáa kò kún dáadáa mọ́ ìyí tó ṣẹlẹ̀ nílùú kù yẹn ní ìlú kù l'Abẹ́òkúta yẹn ibi tí mo mọ̀ ní o ibi tí mo ti gbé rí ní nílùú kù yẹn ṣé ẹ rí gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹn gbogbo ìgbà tẹ́mi sì fi wà nílùú kù yẹn èmi fẹ́ kàn fa ọ̀rọ̀ yẹn débì kan kí n tó bọ́ síta lórí ẹ̀ torí ohun tó ṣe pé mi náà mọ̀ nípa ẹni mo mọ̀ nípa gbogbo báwọn àfáà yẹn ṣe ń ṣe ń bẹ̀ yẹn ó yé mi àmọ́ ṣá tí ò bá ti tásìkò ọ̀rọ̀ àníṣọ́ nínú àwọn tá a jọ lò sẹ̀mí ìlú kù yẹn làáfáà tó pè yìí làbá tó ń dán pè mí pé tán kí n fi wọ́n sílẹ̀ tó bá yé wọn á yé wọn bí ò bá dé yé wọn ọlọ́run sọ pọ́rọ̀ ọlọ́run ọba ò lè yẹ nìkan àfonílàkàyè tẹ́ ẹ máa ṣe bí olórí burúkú wọ́n lu àwa náà fáwọn èèyàn lánàá àní tí àwọn àfa àwérí bá ti ń lọ ká tẹ̀ sọ pé mọ̀mọ́ Dàńdógún àti mọ̀mọ́ dùjọ ní gbogbo wọn wọ́n bá ti lára ní ẹ máa ṣe lànà tù láàlẹ́ fún wọn tá a bá lọ ṣe wáàsì wọ́n ń pè bí kan ní Ìkìjà tá a bá lọ ṣe wáàsì àwọn àáfàá kan wà ní Abẹ́òkúta yẹn àwọn àáfàá wọ́n ń pè wọ́n ní àáfàá yẹn máa ń lọ pa báyìí kí lorúkọ àáfàá yìí o àáfàá Bẹ́ńgọ́rẹ̀ ó wà ní Ìkìjà yẹn ní kiri yẹn Ìkìjà yẹn ṣé Ìkìjà ni ṣá Ìkìjà náà lolúmọ wà Ìkìjà ni apàkèrèkù Ìkìjà ni àwọn àáfàá Bẹ́ńgọ́rẹ̀ tó máa ń lo ọ̀pá yẹn àwọn bàbá yẹn lóríṣiríṣiríṣi gbogbo ọ̀la máa lọ dojú ìjà kọ wọn bá ṣe ń ṣe wáàsí àbáyìn ọgbà ẹ̀yìn onígbà ìfiri pọ̀ ẹ̀yìn àfa àfiri pọ̀ wọn máa búra wọn ni àwa sọ ọ́ dìjà àdìhoro sí horo àdìhoro sí horo ìjọ kankan ṣẹlẹ̀ ọlọ́mọ òmọmọmọ wúmà kan nínú àwọn táwọn kọ́ra wa kiri tá a ti ẹ̀fù yẹ tó ṣe pé àánú àwọn òní ilẹ̀ ló ti ẹ̀gbárù Fákànyìn Sọ́lá yìí ni ò jẹ́ kí n ti bá lọ ṣé àrígbò tọ́jú agbọ́ dàrú tí gbogbo ẹ̀ dàrú tán wúmà yá àṣìjàbù ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ yẹn wú mi ńkọ́ ọ̀rọ̀ yẹn sí not 2003 2004 2005 2006 ní nǹkan tí mò ń sọ yẹn 2004 2005 2006 nìkan tí mo ìyẹn sì já àbùdánù ní náà wọ́n sọ pé kò lè tán bá dẹ̀ sọ pé àlìwúlà mọ́hùn ṣó yẹ kó sì jáàbù ó yẹ kó fara gbà mọ́ ìgbà yẹn wọ́n ti sọ pé ẹni ó bá rọ́mọ èmi tí mo bẹ lóhùn kí n tó bímọ àwa ni àwọn àfọmọ síwájú ó yẹ wá ta lọ́fà tó bá ràn ànábì dúró tì ẹnìkan bá fẹ́ gbọ́mọ mi ń jọ yẹn mo náà mọ ta ni ẹ má gbọ́mọ tèmi o mo mọ ohun ojú mi rí mo jẹwé mo jẹ gbòó kí n tó rọ́mọ bí o ẹ ṣe jàre ẹwà tó mi God bless you my sister ẹ má fọ ọmọ tèmi ọ̀rọ̀ sì ń bọ̀ lórí ẹ sì jẹ́ kó máa fa tìlúkù yẹn lọ ná ẹ sì jẹ́ kó máa fa lọ ná most of wọn ò lè mọ̀ pé Fákànyìn Sọ́lá ni wọn ò lè mọ̀ ó ti yé bọ̀ tí n bá dárúkọ mi tí mo dárúkọ rí lèmù tí wọ́n mọ̀ mí mọ̀ wọ́n máa mọ̀ pé mi ni àmọ́ ṣá mo ti kọjá ogbó lẹ́fọ̀ yẹn mo ti kọjá shit yẹn mo ti kọjá orí burúkú yẹn òun mo ṣe máa ń ṣe announcement pé bóyá ẹnìkan ti lè mọ̀ mí rí bóyá àjọ ṣèjọ nígbà tó rí mi ò pé tọpọlọ mi ò function tí mi ríran ríra mi tí mi mọ̀ pẹ̀rú ni mò ń ṣe ń gbà yẹn mo fi sọ pé torí ẹnìkan fún mi ní update pé ẹnìkan fẹ́ pè mí ẹlẹ́yà náà lẹ́nìyẹn pé fẹ́ pè mí pé òun gbọ́ pé mò ń sọ̀nà ṣẹ́gun mo ní tó bá lè pè mí wàláì mi ìrìkọ́lẹ̀ ọlọ́run mi ìrìkọ́lẹ̀ láti last year títí dì ń sìn mo wá sọ fẹ́ nìyẹn pé kò pé ó ní kò lè pè kó pè mí
ohun tó máa gbọ́ ọ̀rọ̀ tí tẹ́tí ikún gbọ́njọ́ kìíní àná tó di ó máa gbọ́ kí ló ṣẹlẹ̀ ẹ̀rẹ̀ fi wá sínú pápẹ́ òrógòlò is because of religion ayé kálukú ọ̀tẹ̀síwájú ayé àwọn ìyàwó yín ọ̀tẹ̀síwájú ẹ̀dẹ̀dẹ̀ wọ́n mọ́lẹ̀ ẹ̀dẹ̀ tí wọ́n ṣẹ́ṣọ́ ògúròdò in the name of the religion are you mad or something ẹlòmíì ní tálẹ̀tì ju Fákànṣọ́lá yìí lọ pẹ́ẹ̀jẹ́ kó lò ẹ̀dẹ̀mọ́lẹ̀ ni ẹ̀dẹ̀mọ́lẹ̀ ni ti gbìn ẹ̀dẹ̀mọ́lẹ̀ ni ẹ sọ wọ́n di ìgbín kì í rìn kó pàdé aláàánú wọn ò rẹ́ni tó máa ṣàánú wọn wọn ò rẹ́ni tó máa ṣàánú wọn wọn ò rẹ́ni tó máa ṣàánú wọn àfi kán di fáin bàrà ìsídà ẹjù wọn sábẹ́ ẹ̀há tàbí wọn tiẹ̀ ń lò jáàbù náà wọn máa sọ fún wọn pé wọn àìmọye ẹni tán ti forí burúkú ṣe ìkan sọ fẹ́mi lọ́dún kan lọ́hùn gbogbo ìgbà mo sì wà nù oko ẹrú yẹn ni o ó sọ pé tẹ̀mí bá fẹ́ tilẹ̀kùn ṣọ́ọ̀bù mo kàn fi wáìfì mi mo fi ṣe sáǹpù ni o ọwọ́ ni ẹ kí n mú di kọ́kọ́rọ́ kí n lọ kékùrì sí ìsí kí n wá ti olè wá bẹ̀ wọ́n já ṣọ́ọ̀bù mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọlọ́run àmọ́ ṣáwọn wọlé o àwọn náà mọ̀ pé bílẹ̀ ni mí rágbàràgbà ní í ṣe wí àràgbà náà ṣe lẹ́nu ọ̀nà tán fi lọ rágbàràgbà tí ń ṣe wí àràgbà náà ṣe lẹ́nu ọ̀nà wọ́n ń yípo tán fi lọ ni Kazumi tó jẹ́ kùrìsíù tán sọ yẹn mo lọ kéésì ṣágbára kùrìsíù ká ẹ má gò ẹ jẹ́ kó rí pé ẹ jẹ́ kọ́pọlọ yín ṣiṣẹ́ Yorùbá ni wá Yorùbá nìran wa ohun tó bá ń lò nílẹ̀ wa ni ẹ jẹ́ á lò Fákànṣọ́lá ò ní ba tèèyàn jẹ́ Ọ̀ṣun ní kí ò ní porí olórí ṣáìdá mi ìdẹ̀ ní di ọmọ ẹgbẹ́ mi mọ́lẹ̀ torí pé kí n bá lè ga àmọ́ ṣé bí bọ́nà mi ṣe máa là bí tọmọ ṣe máa là tí mi ní tọrọ jẹ tọkọ mi ò ní tọrọ jẹ tí mi ní tọrọ mú tí mi ní dèrò ẹ̀yìn tí máa lọ síwájú tọ́lá mi máa lọ sókè tọ́lá mi ò ní kú máa sáré ẹ̀ torí Yorùbá lèmi orí tèmi pé mi ti jìyà lẹ́yìn yín lánàá gbà torí mi ò pè tí n bá ṣe kẹ́límọ̀ báyìí jẹ̀lìbáàbù kíní nìkọ́ọ̀bù yẹn á máa kán mi ní láyélà ìlàlà láyélà ìlàlà láyélà àránṣà àmọ́ ṣáàánú bá wa gbé adúpẹ́ lọ́wọ́ Olódùmarè kò tiẹ̀ tó pé kọ́ tiẹ̀ tó ṣe kankan kọ́ tó ṣe kankan láwọn tó ní ìjọ dáwọn ìjọ yẹn oh God of Nazareth ọlọ́run Fákànṣọ́lá aláṣàbí ó yọba tó dẹ̀ wáyé ó yọ Olódùmarè bó ṣe tètò ayé ẹ nítorí pé lọ́jọ́ kan àná tó bá ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó tàbí wọ́n bá ṣe nìkáì wọ́n máa sọ fún ìyàwó pé tètè máa di mẹ́rù ẹ pọkọ ẹ máa fẹ́yàwó mi ilé ẹ níyàwó tí ò ti ẹjọ́ yìí rárá orí yìí ti burú irú àwa yìí ti kọjá ẹni tó máa fẹ́yàwó lé tá a máa sọ pé a ní jíúrì nítorí pé ṣẹ́ lóògùn ṣẹ́ lọ́dọ̀ tiwa orí yìí ti bàjẹ́ gbogbo àwọn ọmọ tí wọn enjoy marriage wọn rárá ẹ bà lé wọn jẹ́ ẹ̀yin adarí olórí burúkú adarí òfò tó yẹ pé àwọn ọmọ yín padà wọ́n jẹ́ kí tó jáde lẹ́nu mi táwọn ọmọ yín máa padà ṣẹrú ẹ ti bà lé onílé jẹ́ in the name of religion tó bá ti rí padà rí wọn á rò padà rí Ọlọ́run ní á rò padà rí gidi ní wọn ò ní mọ̀ pa dí gẹrẹwu bẹ́ẹ̀bí bá sọ pé mi kì í ṣẹgbẹ́ àfà mo mọ tí mò ń sọ nítorí pé èmi ò bà lé onílé jẹ́ mi tó ya lọ́ni lọ́wọ́ gbà mi gba pátá ń di ìyàwó oníyàwó èèyàn wá sọ́dọ̀ mi kó tọrọ ọ̀ràn lọ́wọ́ kí n tún gbé àgbákò àtòfòlé lọ́wọ́ ẹ̀yin olòṣì burúkú játijàti rédèrèdè yìí ẹ máa fi ilẹ̀ lárúbá máa fi gbégulẹ̀ Yorùbá tábàyọwọ́ àwọn tó ń da lúrú pọ̀ mọ́ ṣàpà tábàyọwọ́ ẹ̀yà àgò tó kẹ́yẹlé pọ̀ mẹ́dìyẹ táwọn fi mẹgbẹ́ ara wa mọ́ ṣé Yorùbá ṣẹgbẹ́ bàbá ńlá kùràn kan ni ìran ṣáájú ni wá àwa ló yẹ kán máa wò láwòkọ́ṣe àmọ́ ṣé wọ́n fi wàásù gba dọ́là lọ́wọ́ àwọn bàbá tiwa lánàá àwọn ọmọ wa jí lẹ́nu asọpá àṣemọ́ ẹ̀ wọ́n á sọ pé kínní ojú bàtà apajẹwọnjẹun etí ẹ̀ kò sí ohun tó ẹ lè ṣe fẹ́ mi o kò sí ohun tó ẹ lè ṣe fún mi nítorí pé kínní ọmọ rúmọlẹ̀ ni mí ọmọ Ṣàngó ọmọ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyè àyàn awẹ́dẹ kó tó wẹ mọ́ orí burú àfáà kan wá jáde Ọlọ́run yọ gbogbo èyí tí mo fún ní wọ́n ní pé lẹ́yìn ìtẹ́ ẹ jáde kájẹ́ tún jáde ní àrò ò bá sán pa yín ẹ wá ń sọ sẹ́mi pé wọ́n fẹ́ ra mọ́tò fún ohun tí mò ń kọ̀ǹtró kọjá mọ́tò ariwo ni mọ́tò tí n bá ní mo ní di mọ́tò mo dìsáàfù ẹ̀ tí n bá pé ẹ ra mọ́tò fún mo dìsáàfù ẹ̀ ṣé gbà tí mi ìdẹ ẹ̀yìn tí sọ mi pé mọ́tò rẹ o ṣé kí n wá sọ pé ohun tí wọ́n ṣe ò dábì ṣe Yorùbá nation mọ́ èmi ò torí mọ́tò ṣe Yorùbá nation ohun tí mò ń kọ̀ǹtró kọjá mọ́tò àbò lórí burúkú ni tí n bá fẹ́ ra mọ́tò mo náwó àti rà fúnra mi àsìkò ìtì ìtò ni
bí èèyàn bá dẹ̀ sọ pé Fákànyìnsọ́lá gbà mo fún ẹ mo deserve ẹ ẹ̀yin àfa àdàgbòrúta ẹ wá da Yorùbá nation rú ẹ wá bọ́ọ̀ta ẹ wá ń ṣorí burúkú ẹ jẹ́jẹ́ kórí yín pé kọ́pọ̀lọ́ yín ṣiṣẹ́ kí làákà yín kó ṣiṣẹ́ kó function. mo kí àfa mi Esra wà àfa mi Karamo àwọn àfa gidi àtàyìn àfa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo kí yín wẹ̀ yóò lò ṣìkẹ́ wà láàrin wọn lànàtù láàlẹ́ yín kéwú náà la máa fi ṣépè fún yín lànàtù láàlẹ́ yín. wọ́n rán àfa kan wá sórí DM mi ló bá ní dílà lòun òun like mi I want to be your friend I want to be your kinní kan mo ní mo rò pé lórí burúkú ni mo ní mi gan dílà ni mi ò ní láísẹ̀nsì wo mò ń lò mo ní tolóyè èmi á wá fọ́ fún yín ìgbà tí mọ́yìn Fákànyìnsọ́lá ń ṣoge ìkòkò làkàrà yín wà èmi jìyà lánàá ìdílé mọ̀ fi líjọ mo jìyà tí n bá fẹ́ máa kanra mọ́ yín ìdílé mọ̀ fi ìyàtọ̀ fi jẹ mí nínú ìjọ tí mo ṣe lánàá kò kéré o nítorí pé a rò pé adarí tí wọ́n bá yàn yẹn bóyá èèyàn ni wọ́n àṣọ lórí burúkú ni wọ́n tá a bá kẹjọ lọ bá wọn pé báyìí lọkọ ṣe tó bá máa dórí mímbà rẹ wá sọ pé àdòdòrò lọkọ yìí ìwọ ọkọ dòdòrò tó máa báyàwó ẹ̀ ṣe báyìí nù ilé at the end of the day jọ́sẹ̀ mi fẹ́ lọ fẹjọ́ sùn mo bá darí olórí burúkú tọ́lọ́ máa bá tiẹ̀ jẹ́ mo bá níbi tó ti ń wẹ̀ fáwọn ọmọ tó ń para fún ọmọ tó ń fọ pátá ọmọ tó ń fọ bàtà skul ọmọ ó dẹ̀ náà wọn kò gbọdọ̀ ṣe ń gbà yẹn ojú dúdú ń gbà yẹn náà àmọ́ ṣá mo fìdàn hàn wọ́n mọ̀ pọ̀ mọ̀ gbòòrò ni mí o wọ́n mọ̀ pé kò ní mo ti lò sẹ̀mí mi mo fìdàn hàn wọ́n mo bá wọn jà mo dá gbogbo ẹ̀rù wọ́n mọ̀. wọ́n mọ̀ òtítọ́ bàbá mi Malia bàbá mi wọ́n mọ̀ òtítọ́ Bíbélì ní wọ́n yóò mọ̀ òtítọ́ yóò sọ ẹ́ di òmìnira wọ́n mọ̀ òtítọ́ wọ́n kàn ń ṣe olórí burúkú wọ́n kàn ń ṣe bí wèrè ni wọ́n kàn ń ṣe bí ọ̀sìnwó ènìyàn ni àwa ni pé ká fi ń sílẹ̀ orí yín ò pé bẹ́ẹ̀ bá ti ń ṣorí burúkú ẹ má máa dárúkọ ọ̀ràn Yorùbá àwa tí DNA wa tó papọ̀ mọ́ Ọ̀rúnmìlà a máa fèsì o ìgbà ni wọ́n pẹ̀ nìkan kì í pàwọ́ ẹ̀dẹ̀ lè pa èmi ọmọ orúmọlẹ̀ ni mí tí kú Ọlọ́run bá tó máa dé dàgbà máa darúgbó máa fọwọ́ páwú máa fèrè gíjóbi láṣẹ alálẹ̀ láṣẹ Elédùmarè láṣẹ gbárígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá láṣẹ àwọn tó ń kọ́kọ́ jáwó tó ń kọ́kọ́ wàgbò ẹ̀yin olórí burúkú gbogbo tá a bá fẹ́ ṣe in the name of religion tó bá fẹ́ jẹun in the name of Lárúbáwá tó bá fẹ́ sùn in the name of Lárúbáwá wọ́n á sọ bí tó máa fi lélẹ̀ wọ́n á sọ bí tó fẹ́ sùn sí wọ́n á sọ bó ṣe máa ṣe wọ́n á gbé o bá fẹ́ jẹun ẹ wá kó wàhálà bá gbogbo èèyàn ìyẹn ti kú o ìyẹn ti bọ́dọ̀ tó ń ṣàn lọ kẹgbàgbé òfò kẹgbàgbé orí burúkú orí yìí ti dàrú èyí mo sinmi lé I'm not going anywhere ó dúró sílé ìyá yín sí mi ó ní nice time lẹ́nu mo sùn látàárọ̀ ni mi ti ẹ̀ sùn no mo sùn bíi 30 minutes ó ti yé torí èmi ò sùn ni mo ṣe sùn ṣẹlẹ̀ ẹni tí ò sùn onítọ̀hún sùn ní àwọn ń gbá research lójoojúmọ́ ni tá a bá kí ń wá fún yín àfà tí mi báyìí tí nǹkan tó máa jẹ́ kí ń wá fún yín mo máa mélòdì òun mo ṣe sọ́ngbà yẹn pé gbà mo fi ẹ̀ka sílẹ̀ wo tó bá bẹ́ jáde fún mi rò lẹ́ẹ̀mejì kò dẹ̀ jọkọ ẹlẹ́à torí ohun tí wo pásù nínú ẹ̀ka ó máa ṣe àṣàrò ọmọdọ́mọ ẹ̀ nǹkan ṣe mí gan díẹ̀ ló kù kó rí mi yí tí n bá lu ẹ̀ha tí n bá máa fi ṣe tó tàbí mo ṣe program bẹ́ẹ̀ ojú mi máa pọ́n ni bí ẹni tó mú gbó ìtì tó yẹ kó máa jáde kò jáde orí yín burú dànù ẹ bá ti jáde fún mi pé mo ṣe fẹ̀ hálẹ̀ kó pa yín nìyẹn orí yín burú dànù àwọn kọ̀ọ̀kan tó ń jáde nígbà àwọn fẹnu jáwá ẹ̀ mo dẹ̀ ti ṣe voice note mo fi fún wọn wọ́n ni ẹ bá jáde ẹlẹ́ẹ̀kejì mo yá yín lélẹ́yìí èyí tí mo sọ mú pé kó lọ tender apology ó tender ẹ̀ tẹ́ ẹ bá jáde lẹ́lẹ́ẹ̀kejì Facebook máa lana gbogbo tá a bá yí báyìí a máa kó jáde rògbò lórí burúkú ni yín ni ìrìn àjò Yorùbá nation nìkan ò lè sọ pé mo dùpù wọn ò lè sọ pé mo gbó lọ́wọ́ àwọn wọn ò lè sọ pé wọ́n kó fẹ́ẹ̀sì fún mi ń kó kalẹ̀ mi ń ta wọn ò lè sọ pé wọ́n kó nǹkan kan sí pé àmì mo jẹ́ pa. ṣé bàbá mi Adéfẹ́mi Ajíbáre mo dúpẹ́ èmi náà dúpẹ́ o mo dúpẹ́ o àyè ọpẹ́ yọ o oòrùn tó ràn ní ọdún yìí tí n bá dé ṣọ́ọ̀bù mo kọ́kọ́ máa ń forí balẹ̀ fún ọba tó ní mi pé kábíyèsí Elédùmarè mo dúpẹ́ o tó yọ mí nítorí oòrùn ọdún yìí
ọba tó ní mi ò fẹ́ kánjú pa mí ló ṣe mẹ́tò wá pé kẹ́ka ẹ kú nítorí tí òun ànímì lọ èyí tí mo fi lọ sí ṣọ́ọ̀bù ní last year with 2023 yẹn ẹ̀ẹ́mélòó ni àwọn ọmọ mi ló ń lọ kọ́sítọ́mà kan pè mí níjọ́ kan ó ní kí ló ṣẹlẹ̀ kí n fi bísínẹ̀sì yìí ṣeré kí ló ṣe yín mo ní mẹ́wàá ń ṣe mí gbogbo hospital máa pààrọ̀ hospital ni wọ́n kàn wáyé gbẹ́nu yànnà pé torí wọ́n fẹ́ ra mọ́tò fún mi mo ṣe fẹ́ hálẹ̀ ògùn máa pa ẹ níbi tó bá wà ògùn láká yóò ṣùmọ́ lè ònà mi lè fẹ̀jẹ̀ wò náṣọ́ lè fi mọ̀ kó mọ̀ búra ló máa pa ẹ́ ihun tí mo pass through bí mo lọ sí Ruby hospital àwọn China mo lọ sí private hospital mo lọ sí government hospital ṣé mo lè wà nílé jálẹ̀ ọjọ́ kan ṣá àbí oṣù kan hospital ni máa para mo wá dẹni tó dàbí onílárùn gbẹ̀kún màmá rìn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lẹ́gọ̀fà mo wá di bẹ́gbẹ̀ wọ̀ pẹ̀lú jẹ̀lì bàbá yẹn mo wá rí pé nǹkan tó fẹ́ pa mí lélẹ́yìí gbogbo test tó ń ṣe fún mi too much of it ó fẹ́ pa mí mo wá fi sílẹ̀ ẹ̀yin kan wá ń ṣe bí olórí burúkú ẹ̀ ṣe bálabàlá bíi bẹ́líìtì ẹ̀rọ ògùn ló máa pa yín ìyá mi ṣe fẹ́ dá sétò ni mò ń ṣètò lọ́wọ́ mọ̀ kẹ́ẹ̀jọ́ ìmí mo ti sẹ́ndì ẹ̀ sí yín. ẹ wá ṣe bí olórí burúkú èmi ti kọjá lẹ́bù pé kí nǹkan fẹ́ pa mí kí n wá torí pé àfáà kan tàbí mo torí ìran kan àná ń gbà mo ṣe orí mi ò tí ì pé ni ṣe fẹ́ gbọ́ ìgbà mo ṣe há lánàá ọpọlọ mi ò tí ì function mi ì tí ì mọ kí ló ń ṣẹlẹ̀ mi ì tí ì mọ what's up ojú mi lẹ̀ ti lórí mi ti pé wọ́n ti mọ̀ pé wá fẹ̀sì tàn wá ni ẹ wá fi gbá wa ni ànábì jíṣẹ́ fún rẹ̀ ìgbà torí àwọn yẹn pé wọ́n yá modernize gbogbo nǹkan yẹn wá ń dín ńlá fún wọn ẹ wo dídí owó tán tún lọ sọ̀mìtì lọ́dún yìí káti ẹ̀pá àwọn alágbèrò náà àwọn náà jẹ́ tí wọ́n nù ẹ̀ kò sí tourism nílẹ̀ tí wọ́n ń bíbà ìtàn lè máa wò. history kan wà ìyá yẹn àti bàbá yẹn wọ́n jọ lò sẹ̀mí ni kó wá dọjú alẹ́ kí wọ́n máa lo gbó wọn wọ́n tiẹ̀ tó dọjú alẹ́ bọ́mọ wọn ṣe lọ gbẹ̀sìn àpàpàǹdodo nìyẹn ẹ̀sìn ayákìlà bí ó ṣe sọ bàbá yẹn fi òkà kú sanyín kan sọ́wọ́ àtìyà ó dẹ̀ ní ohun tí òkà yẹn ń defend ìwọ tó o bá mọ ohun tó o lè lò sára tó máa defend ayé o jẹ́ ètè lọ lò kó o lọ dira ṣàìdí re mo kí ọmọ mi tó dúró re ó ṣe live chat lórí àwọn tí wọ́n para wọn ní tán pọ̀ ọmọ wọn nìbàdàn orí mi wú mo gbọ́ live chat orí mi wú mo ṣèṣúre fún ó lọ díẹ̀ ní ẹ̀yìn táwọn lè sọ fún ọlọ́pàá kí ló dé tí ò dira fáwọn ọmọ títí ẹ̀ kékeré ni bàbá títí wá bàbá mi ọ̀run eré bàbá Ifákọ́yìnsọ́lá Aláṣàbí kò ṣẹ̀ sí mẹ́sìn tó tiẹ̀ ṣe títí tó bí jáde láyé kékeré ló ti ń dira fáwa tòró ó mọ̀ pé àárín ọ̀tá lòun wà olórí burúkú làwọn tó ń bá tò kò tẹ̀ ń ṣe èmi Ifákọ́yìnsọ́lá yìí kan tó bí mi náà ti sun Ifá ti sọ fún wọn ló ti sọ rú ọmọ tó ń fẹ́ bí náà sọ pé gbogbo ìgbésẹ̀ tí n bá ti fẹ́ gbé kan máa fún mi ní support ìgbà mo lọ bá wọn lé lánàá pé mo fẹ́ gbẹ̀hà wọ́n múra wọn lọ sẹ́yìnkùlé ìyá mi ti kú kí bàbá mi tó ṣẹ̀ṣẹ̀ máa sọ wípé ẹ̀yìnkùlé táwọn lọ báyìí làwọn lọ sọ pé tí ó gbàgbé wọ́n dẹ̀ jẹ́ kó yẹ pé mo kọ́kọ́ máa pa wọ́n nígbe ihun tí wọn ò fẹ́ máa kọ́kọ́ máa ṣe àwọn ọ̀tá kọ́kọ́ máa tì mí wọ́n á lò mí wọ́n á dà mí láàmú kí n tó débi ògo by the time tógun yẹn bá fẹ́ máa tàn wọ́n náà wọn ò ní sí láyé mọ́ ó ní mo ṣe máa ń ké bọ̀ mo dúpẹ́ pé wọ́n bá ṣéǹjì tó wà lọ́wọ́ mi mo fi kẹ́ ìyá àti bàbá kan tó lọ ìyá mi lọ́dún méjì lọ́dọ̀ mi kó tó dákẹ́ I love my mommy so much nítorí pé ìyá ni ó dẹ̀ bá mi sọ̀rọ̀ ó ṣe ìsúre fún mi 10 minutes tí ìyá mi ò ní sọ̀rọ̀ mọ́ ó pè mí nínú yàrá yìí náà ló pè mí sí ó ní Àṣàbí ìyá mi ọmọ erin àrékòkèrè orejukore ní Ọ̀yọ́ ọmọ ọba òdáná fojú rọ mi ti la pò yàn dún ògo ọmọ onímàṣáyà àjàgìdì àgbò ó kì mí lọ ó tún kì mí lọ sílé bàbá ẹ̀ pé ọmọ ń ṣakí ògùn ọ̀rọ̀ ke àgbẹ̀dì òrọ̀ bàtọ̀ oníbàtà ní fojú dẹ̀gbọ́n ń ṣakí ẹni afẹ́láya ní fojú di ni ẹni àjàyí gbàgbàgbà tí ò lè gbàtàn gúnugún ní gbayé olúwa rẹ̀ ìyá mi ní gbogbo ìtò máa lò láyé ò ní sunkún mọ́ pé ṣáwọn á mọ̀ pé wọ́n ló fẹ́ ṣe wọ́n sọ fáwọn lánàá ìdílé mọ̀ fìlíjọ kò jẹ́ káwọn fọkàn sí ìyá mi ní gbogbo òsèmí tó fẹ́ lò láyé tó kù ìyà táwọn ọmọdọ́mọ ẹ fẹ́ jẹ́ ó ti jẹ́ ìrọ̀rùn ló kù tó bá kù díẹ̀
kó jù sí kòtò mọ̀nàmọ́ná àtànná àtànmọ́lẹ̀ fún ẹ èmi ti gbà súre lẹ́nu ìyá èmi yàtọ̀ sáwọn ẹ̀yin àfọ́ olórí burúkú tó pẹ́ ẹ̀ bá ń dọ̀ ọ̀yá yín àwọn ìyàwó tẹ́ ẹ fẹ́ ẹ lọ ra picnic ẹ lọ kó fáwọn ìyá wọn pé ẹ̀sán ọyàn tí wọ́n mu nígbà ìyà lélẹ́yìí èmi kẹ́yà ti tèmi ni gẹ́gẹ́ bí kùránì yìí ṣe sọ pé tí wọ́n bá dàgbà sí lọ́wọ́ ẹ̀kẹ́ wọn kí kùránì tó sọ làwọn bàbá tiwa ti ń sọ fún wa. ìyá tèmi ṣèṣúre fún mi kó tó kú o torí mo tọ́jú ìyá mi mo dẹ̀ tọ́jú bàbá. 10 minutes tí bàbá mi fẹ́ kú náà mo tún lọ mu nílé mo ní kó wá iye nǹkan kò ṣe bàbá mi kò sí kí o kó ọkọ wá lọ fún check up ó ní iye oṣù tí bàbá mi lò nílé mi bíbáyìí tá a máa mú ọ lọ sí hospital máa dáná fún wọn wọn á jẹun wọn á mu tíì wọn á wo tv àádápàrá àáṣe gbogbo ẹ àáṣe àámọ àáṣe lẹ́yìn wọn á sọ gbogbo ẹ àti ilẹ̀ ní bàbá yẹn ohun tí wọ́n dẹ̀ sọ fún wọn ni pé kí wọ́n máa sọ fún mi pé kí n má ní ọ̀rẹ́ kí n má gbára lé ọ̀rẹ́ lèmi ò ṣe náà rẹ ìwà mi ò tiẹ̀ dá débi pé kí n bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ ẹ̀ torí tí n bá bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ orí burúkú tó gbé dání yẹn èmi plain wèrè ni wọ́n máa gbé dání tó o bá dẹ̀ gbé wèrè dání mo lè lu ẹ pa mo gùdù lórí pé kéèyàn máa gbá yẹn ní etí máa gbá etí ẹ tẹ́tí ẹ máa di torí ẹ mo ṣe dúró I stay on my way on my lane mo dúró lórí ilé mi ìmì ìṣe náà rẹ̀ wọ́n ní ìkìlọ̀ ìgbọràn ó sàn ju ẹbọ rírí rúrú lọ ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ àṣẹ bàbá mi àṣẹ wà Kelly ẹ ṣé mo dúpẹ́ adéga ẹ ṣé bàbá mi ojú òní tì yín Àrẹ̀mú ẹ ṣé mo dúpẹ́ gbogbo yín pátá ni mo kí ẹ wá o ọmọ rúmọlẹ̀ lèmi o ọmọ Ọ̀ṣun ọmọ Ọbàtálá Ọbàtánṣọ ọba takuntakun ẹ ṣe orí burúkú kẹ́ẹ̀kú ẹ ṣe wèrè kẹ́kọ̀ọ́lẹ́t ẹ wá o orí nẹ́ẹ̀tì ó gbolè ó gbọ̀lẹ̀ bọ̀ yìí tí mo wá fún lọ́sàn-án yìí láì ṣàtì bí ti bá tún rí tẹ̀yìn àfẹ́ ẹ̀tẹ́ ìwà lọ ṣẹnu yọ̀bọ̀yọ̀bọ̀ ànábì mọ́mọ́ ó ti wá kóhun tó ń jẹ́ràn Yorùbá ṣẹ́hun òrìǹgbà tí yóò sákọsílẹ̀ wọ́n ṣe máa kọ́ sínú Kùránì ìyẹn ló túmọ̀ sí pé ẹ lè mọ́hun Fákànyìnsọ́lá ìrọ̀lẹ́ pa ìgbàrúmọlẹ̀ ń bẹ lọ́dọ̀ mi ìgbà tí wọn ràn síran wa ni ò ṣe sórúkọ wa ń bẹ kí ló dé torí yín òpìtẹ́ èlò ló common sense yín ìgbà tí ò sí nínú àkọsílẹ̀ pé Yorùbá tí exist ń gbà yẹn ṣé tó bá ràn sí wa kò ní sọ gbogbo àwọn tí ó tó jíṣẹ́ fún ìgbà tí ò gbéde wa kò lè wá sọ́dọ̀ wa kẹjẹ́ kó rí pé kẹ́kọ́ ń di òṣì kẹ́kọ́ ń di orí burúkú kẹ́kọ́ fò dànù kẹ́kọ́ dànù orí burúkú kẹ́kọ́ dànù kẹ́kọ́ ń di òṣì tó bá ràn náà bì sí wa á sì dé Yorùbá wọn ràn sí wa ni ò ṣe jíṣẹ́ Ọ̀rúnmìlà náà rán sí wa wọ́n rán Odùduwà sí wa Ṣàngó ìgbà tó tún yà inú Odùduwà ilé kíní ló ti wá Mọ́kà ṣé àyù má dòsán sórí yín ò tiẹ̀ pé mọ́ ni abẹ́ mu wèrè mọ́ omi kéwútẹ́ ẹ mu ni. àṣẹ bàbá mi jàre Saheed Ọlálékan bẹ́ẹ̀ ni adé àga wọ́n ní nígbà tí ó jẹ́ pé ìwé ló ronú fún ìwé ni àzúmì mo fẹ́ dá ronú mo fẹ́ dá ronú kankan bàwá ẹ̀ṣẹ̀ lọ sínú Kùránì tàbí inú Bíbélì máa lọ múrò rí ẹgbò náà ṣó sandwell kò saintwell gan ó ga o I wonder o kẹ má lè dá ronú kó ṣàṣe pé ànábì sọ pé Kùránì sọ pé ànábì sọ pé Kùránì sọ pé ṣé àwọn Lárúbáwá wọ́n dúró lórí generation ànábì sọ pé Kùránì sọ pé wọ́n dúró lórí technology wọ́n dúró lórí civilization tí wọ́n ń lò lọ yìí lọ́wọ́n á jẹ́ kẹ́ ẹ gbọ́n bẹ́ẹ̀ bá gbọ́n ẹnu ẹlẹ́wà yẹn. ìyá mi Ìyábọ̀ Ibrahim wọ́n ní ìyá ọkọ mi ọmọ onímàṣá yìí ọmọ ajagidi àgbò ọmọ afẹ̀sọ̀yìn jagun ọba ẹ ṣé mo dúpẹ́ ojú òní tì yín aya mi ní wá yín tì láṣẹ Elédùmarè. bẹ́ẹ̀ ni
bàbá mi Adéàga ìran Yorùbá nìran àkọ́kọ́ gbogbo àwọn tó kù wọ́n kọ Kùránì wọ́n kọ bí wa ni Ọlọ́run tẹ̀wọ́ káwọn bàbá wa má nàkọ sílẹ̀ torí tí wọ́n bá nàkọ sílẹ̀ máa sọ pọ́rọ́ ni wọ́n kọ sílẹ̀ gbogbo ohun tó ń jẹ́ odù fa 16 inú ọpọlọ báyìí ló wà èjì ogbe mi ni ogbe bàbá afá lẹ́yìn Olódùmarè Yorùbá ló kàn ẹ ṣé mo dúpẹ́ bàbá mi Adéàga orí yín ò pé kò ní dáa fẹ́ni tí ò ní dáa fún nú yín bẹ́ẹ̀ bá máa kú ní ẹkú ìran wa làkọ́kọ́ ìran wa dẹ̀ ló máa tún jẹ́ akẹ́yìndé gbẹ̀gbọ́n ló máa ṣe pé ó máa gbẹ̀yìn tẹ́yìn ṣe nítorí Yorùbá nation máa dúró àmọ́gbà àmàkókò bóyá Ọlọ́run gan ló ti ẹ̀yọ wá tí ò jẹ́ kí Yorùbá nation ti dúró gbogbo àwọn olórí burúkú yìí gbogbo náà máa sọ̀tàn burúkú náà máa sọ ohun tí ò yẹ kán sọ ọbẹ̀ ètò ni ó mọ bó ṣe ń tò bó a máa pín bàbá wa Jagaba of Africa bàbá wa Bọ́lá Ahmed ọmọ olódòde gbogbo wọn náà máa fọwọ́ sí tá a máa pín tí kálukú máa lọ ògo Yorùbá wá tàn ẹ wá mọ gbogbo history Yorùbá látòkè désàlẹ̀ gbogbo orí burúkú tẹ̀ ṣe Aláàfin ó jọ Ọ̀yọ́ lọ Aláàyọ̀ ó ju Ilé Ifẹ̀ lọ kìrìkìrì tẹ̀ ṣe dáadáa àtàgbà tó dánú àti tí ò dánú tẹ̀ ṣe wèrè lọ́ọ̀láyìn tẹ́ ẹ̀rọ orí pọ́n kó sí láàrin ni ẹ rí mi kí n sọ ọ̀kan pẹ̀ lẹ́yìn ìjọ tí mo kàn jáde pé kí ni gbogbo bálabàlá yìí wọ́n mọ̀ ni àwọn wèrè wọ́n mọ strategies tán fi ń ba nǹkan jẹ́ mọ́yàn lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ gbọ́dọ̀ sí di Olúwo jìgólò yẹn tó ní ẹ owó paramọ́rùlà lòun òun ò sínú kíní àgbà ọba lòun náà kò sọba kan tó jòun lọ́lẹ̀ Yorùbá kò yẹ ká ẹ máa dárò yẹn lóhùn nítorí pé wọ́n ń lò ó ní Fúlàní ń lò ó ní wọ́n ń lò ó ní pé máa lọ sọ káàrin wọn lè máa dàrú kò yẹ ká ẹ máa dá lóhùn wọ́n máa ń kọrin kan lábẹ́kúta àbí lẹ́gbàdo ni lẹ́gbàdo wá ní má dá wèrè lóhùn ọ̀rọ̀ asínwín kò ṣe tẹ̀lé má dá wèrè lóhùn o má dá wèrè lóhùn ọ̀rọ̀ asínwín kò ṣe tẹ̀lé má dá wèrè lóhùn ẹ yé dá Ràṣídì Ìwò lóhùn ẹ yé dá lóhùn ẹ wo níyànṣẹ́ ọlọ́bẹ̀ ṣe èyí tẹ́ ẹ jẹ́ ẹ̀kọ́ ìbínú o ìbákan Sọlá aláṣà bí o ẹ ṣe data fún mi ẹ bá mi sẹ́ǹdì owó káàdì kí program mi lè máa lọ létò o tàrífù yẹn ti pọ̀ jù gan ẹ ṣe data fún aláṣà bí o tóró lọ́rọ̀ tó fẹ́ sọ gan ojú òní tiwa mo dúpẹ́ pé òkun àníró ń gbé sọnù bí òṣèlú gbogbo ẹ̀yin tẹ́ love tẹ́ like ẹ ṣe gan mi ní wáyé tí mo love fún yín o èmi náà dẹ lọ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ gbogbo àwọn tí wọ́n gbé ta tó ń ṣọ̀gọ́lé fúnran Yorùbá àwọn alálẹ̀ á dè wọ́n agbéṣẹ́ tán nílé ṣetán lé wọn lọ́wọ́ orí bí òṣè bẹ́ẹ̀ àṣẹ́gun gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ẹ wà nínú ìṣẹ̀ṣe ẹ dúró digbidigbi ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tẹ́ ẹ dúró tìran yín ẹ dúró digbidigbi ẹ̀yin ọmọ ọkọ tẹ́ ẹ wà nínú Islam ẹ dúró tìran yín digbidigbi ẹ̀sìn ò sọ pé ànábì sọ pé ẹni tó bá ń fẹ́ràn ràn ara àgbàgbọ́ ló wà sórí yín ò pé mọ́ ni ẹni bá ń fẹ́ràn ràn ara àgbàgbọ́ ni ẹ fẹ́ràn lu yín ẹ fẹ́ràn ràn yín ọmọ ọkọ tó wà nù kìrìsìtẹ́nì ẹ dúró digbí tìran yín ẹ̀sìn ni ò pa yín pọ̀ ìran ẹ jẹ́ kó pa yín pọ̀ orí tèmi ti pé làákàyè mi ti ṣe ọpọlọ mi ti function mi ṣe kí ni mi ṣerú mọ́ ojú òní tiwa ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà owó méjì ìfẹ́ nìkan owó bàbá àdámi tèmi nìkan ṣoṣo lólùfẹ́ mẹ́kúnnù ló jẹ́ gẹ́gẹ́ lólùfẹ́ mẹ́kúnnù ló jẹ́ Ìgbòho ṣà mo lọ́ọ́ fún ẹ gan ni Ìgbòho ní kú bàbá tó yóò ní rìn lọ́rẹ́ mẹ́gàràlì tó bó máa milẹ̀ títì àjọ wà ń bẹ̀ ni ire lójú owó rí ire lójú gbogbo a máa rí o àní kanjú kó ẹni bá ní ó kákú aṣáájú wa kú ọ̀rọ̀ bí ẹkún òní wọ́n lé wọn orí bí òṣè bẹ́ẹ̀ àṣẹ́gun ó dàbọ̀ ẹ bá mi pín kó lọ fà kó go viral ẹ ṣé gan mo dúpẹ́ ire ó dàbọ̀.